òdù ilẹ̀ Yorùbá ni kò lè òdù ilẹ̀ Yorùbá ni ó lè ṣẹlẹ̀ o. ní kò lè ṣe Osama bin Laden try rẹ̀ ní Amẹ́ríkà wọn pàdánù ni. A mọ̀ kò lè ṣe ni. àwa ò ní máa sọ pé kò lè ṣe yẹn a mọ̀ pé kò lè ṣe àwọn alálẹ̀ ìfàyẹ̀ ṣe pé kò lè ṣe ṣùgbọ́n we need to work more. A gbọ́dọ̀ fojú di àwọn pípù yìí olórí burúkú ní Fúlàní gẹ́gẹ́ bí MS ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n lè lo 50 years láti achieve nǹkan kan. ẹ̀bọ̀ Benny Lee ṣe mọ̀ pé bàbá yẹn ń sọ̀rọ̀ sí làwọn èèyàn náà àwọn kan ń jí àwọn kan náà dẹ̀ máa gbégbèsè ṣé ẹ máa gbọ́ àwọn gbogbo gómìnà tó lọ́wọ́n ò fẹ́ ṣé wọ́n gbọ́ abáwọn ronú ní àbọ̀ ronú fún wa. bẹ́ẹ̀ wà báwọn ronú. tá a bá dákẹ́ bẹ́ẹ̀ ni ẹlòmíà gbọ́ á sọ fún yàn kan òkè ta ló fẹ́ kí wọ́n gé ọmọ ọ̀rẹ́ òun lọ́wọ́ ọmọ ọ̀tá òun gan ẹ̀ lè gbà kọ́ gé lọ́wọ́ so àwọn eléyìí kò lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kò ń ṣe pé bí yá ó dá mi lójú gan kò lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìgbésẹ̀ tó bá yá lóhùn fẹ́ ó yà máa lọ ilẹ̀ Haúsá ni tó dà lójú. àmọ́ pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́yà àrọ́ ti rọ̀ mọ́ wọ́n fẹ́ ká mọ̀ pé we need a documented promise and agreement between the talẹ́ránkó yìí náà. ẹran wíwá ẹranko. ẹ má bínú wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ Mr. Aṣọ́lá so bí jẹ́ àwọn ẹbẹ nílé bí akẹ́sáré fún wọn láàyè ló dàbí wọ́n fẹ́ lọ kírun. Mr. Aṣọ́lá lè gbóhùn sókè. ẹ nídìí láti sáré sọ̀rọ̀ sí mi because ẹ mọ̀ tí mo fẹ́ sọ. mọ èmi ti ní ẹ má bínú Mr. ọmọ wa kò má gbogbo lẹ́nu ni èwo ni kẹ́ mo sọ̀rọ̀ rẹ̀ kò mọ́ mi lẹ́nu. rí gbogbo tó fẹ́ dálẹ̀ náà àwọn tó ń fẹnu ara wọn sọ ṣé ń gbọ́ àwọn tó ń fẹnu ara wọn sọ pé àwọn fẹ́ ṣe sẹ̀ríà àwọn náà wọ́n fẹnu ara wọn kó bára wọn mo ti wo kíní mo rí kí lọ́sàn yìí tó sọ pé tí wọn ò bá gbálẹ̀ rọ̀ àwọn ò jà lógun kẹ́hìn pé wọ́n ti sọ ibi táwọn ń lọ Muslim ni mi ò sọ pé mi ò ṣe Muslim but mi believe àti Muslim àti Christian àti abala. Benny Lee ẹ má bínú bó ṣe bẹ́ẹ̀ tí pé mo sọ pé Muslim ni wọ́n pẹ̀lú wà àwọn Benny Lee ẹ má bínú ẹ tẹ̀síwájú Mr. Aṣọ́lá. olówó èkó ẹ máa rọra máa sọ̀rọ̀. ìbò mo ní kọjá ká ẹ sọ̀rọ̀ lọ́pọ̀ bọ̀ mo ti sọ pé Muslim. àti lówó èkó ẹ ti bú wọn. mo ní kọjá ká ẹ máa sọ̀rọ̀ lọ ní ìbò yìí. Muslim nọ́mà èébú ni kí ẹ mọ̀. Benny Lee kọ́ ló ṣẹlẹ̀ ẹ má yẹ kí wá àwọn jẹ́ nǹkan tuntun ẹ jẹ́ ẹ sọ̀rọ̀ lọ́bọ̀ mo kàn ní mo ti láàrídájú bẹ ṣe wọlé yẹn pé Muslim ni mo wá jẹ́ kọ́ rí pé ṣé wọ́n ti gbà mí gbọ́ pé Muslim ni ẹ má sọ̀rọ̀ lọ́mọ ìbò yẹn má bínú. ṣé tí máa jẹ́ Muslim ṣé ìyẹn wàá sọ fún mi pé kí n sọra mi dì. no mi ìbú yín ìjà yín náà ni mò ń gbé ó dàbí kò yé yín. ẹ máa gbọ́ etí kálukú bá gbàgbọ́. ok ó yẹ ẹ má bínú ẹ bá wà dá sí lọ ẹ ń gbogbo ilé ẹ má bínú ẹ bá rí bọ́dà wa yìí ìjẹ́ ọmọ Yorùbá ni wọ́n ṣe ẹ má bínú Mr. Aṣọ́lá ìjẹ́ ọmọ Yorùbá ni wọ́n ní àwọn fọwọ́ sí ṣèlú ẹ tẹ̀síwájú. ẹ máa gbọ́ etí kálukú bá gbàgbọ́ òní kí kálukú ò ṣe tó ti yé bọ̀ èmi gbà kódà mi ìfẹ́ mọ̀ pé babaláwo lélẹ̀ kinní kan lélẹ̀ èèyàn lèmi bá ṣe mi ò gbà pé kinní kan bọ̀ ṣe rí àtàkùn kó bọ̀ ṣe wà láìtàláì mo ti sọ mo sì máa yìí tó mọ́ sọ ogun ni ó padà di àwọn tí wọ́n láwọn ò fọwọ́ sí wọ́n mọ tí wọ́n ṣe number 1 number 2 gbogbo ohun tí wọ́n ń ṣe lẹ́ẹ̀dán sọ pé kinní kan bá kan which one gbogbo tí wọ́n sọ pé kinní kan bá kan gbogbo ó padà di wàhálà náà ni because mo rí kí padà sọ̀rọ̀ ó ní tí wọn ò bá gbálẹ̀ rọ̀ àwọn ò jà lógun ẹjọ́ tó tógun bá bẹ̀rẹ̀ ṣé wọ́n sì padà sọ pé ó fi ẹ mọ́ ṣe lọ kinní kan àwọn kò sí nǹkan kan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọjú pé wà ní ìfẹ́lẹ̀ lọ tó kálukú ó mọ̀ ṣẹ̀sìn tó bá ṣe wù ẹ̀sìn tó wù tí mo fẹ́ ṣe rè ẹ̀sìn tó wù ká gbúdú fún mi fi bọ̀ tán bá ní pé ṣẹ̀rí àkàn kíní kan ṣé èmi ni wọ́n gbé ọmọ ìyá mi lọ́wọ́ àbí tí wọ́n sọ pé àwọn dájọ́ kíní kan fún un. ẹjọ́ Mr. Aṣọ́lá báwo lèèyàn ṣe láàrín tó bá ṣe wùyàn Mr. Aṣọ́lá ẹjọ́ báwo lèèyàn ṣe lè ṣe. kan bá lo ṣẹ̀ríà fún ọmọ ìyá tèmi ṣẹ́ tó bá sọ fún mi pé òun lo ṣẹ̀ríà fún bóyá ó gé lápá wàláhì mo tó fọlọ́ ọba búra tí gbogbo òun bá kú nínú ilé
tó ṣé Islam lè ṣe yẹn ṣé Islam ẹ ní sùúrù ẹ farabalẹ̀. èmi ò bìlífù náà mi ẹ farabalẹ̀ ní ìbéèrè mo dẹ̀ bìlífù nínú ẹ̀ mo béèrè pé báwo lèèyàn ṣe lè ṣe Islam ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ báwo lèèyàn ṣe lè ṣe Islam bó ṣe wùyàn ẹ dẹ̀ ní pé bó ṣe wù ẹ̀yin ní tẹ́ bá ṣe Islam ti yín kò ní kẹ́ bá ọmọ ìyá yín jà mo dẹ̀ béèrè lọ́wọ́ yín pé ṣé Islam àṣùbọ̀ ọmọ ìyá mi jà torí ẹ̀sìn àbẹ́ ń tọra yín because nǹkan tí bí Islam ṣe gbọ́n ṣe ní kàn ṣe Islam wọ́n kà fún wa lójoojúmọ́ bíbá yìí Islam ní kẹ́ bá ọmọ ìyá yín jà lórí ẹ̀sìn so ètò ìwé ẹgbọ́ èmi fẹ́ béèrè mo fẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ ṣe sùúrù èmi gẹ́gẹ́ fẹ́ bí léèrè béèrè kan. ẹ má béèrè béèrè wàá mọ̀ tó wáyé pé ẹ ní àpá ẹ ní sùúrù. àwọn olówó Èkó wípé ṣé Islam sọ bẹ́ẹ̀ àwọn náà kà jáde fún yín láti inú Quran so ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ̀ sọ nìyẹn pé kọ́ńkálukú ṣe tiẹ̀ Islam sọ bó ṣe fẹ́ kẹ́ ṣẹ̀sìn yẹn ẹ má máa gba dára yín lọ́pọlọ rú Islam ti sọ ó wà ní Quran ó wà ní hadith jihad kẹjà fún Allah ara òpó ẹ̀sìn Islam ni mo tún sọ jihad kẹjà kẹ bá àwọn ẹlẹ́sìn míì jà ibikíbi tẹ bá ti bá wọn ara òpó Islam ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ dẹ̀ máa sọ ọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ọpọlọ yín rìvásì ni ẹ̀yin wá ń dúró bí ẹ̀ ń sọ pé kó kálukú ṣẹ̀ṣẹ̀ tó bá ṣe wù ú báwo náà ṣe ní kẹ́ ṣe Islam. brother ẹ̀dá gbogbo nǹkan tá a Mr. Aṣọlá ẹ má bínú ṣé Benny Lee lè sọ̀rọ̀ báyìí Mr. Aṣọlá ẹ jẹ́ má bínú Mr. Aṣọlá ẹ jẹ́ má bínú èkó tẹ bá rántí. ìjọba Mr. Aṣọlá ìlú Mr. Aṣọlá ẹ jẹ́ kí Benny Lee sọ̀kan kẹ̀dẹ̀ ló ń sókè Mr. Aṣọlá ẹ jẹ́ kí Benny Lee bá rí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ló ń sókè. mo mi sọ̀rọ̀ tó yẹ kí n fún ẹ máa gbọ́ mi sọ̀rọ̀ tó yẹ kí n fún yín bọ́ Mr. Aṣọlá ẹ ní sùúrù náà Mr. Aṣọlá Mr. Aṣọlá náà bẹ́ẹ̀ kọ́ fún ọ̀dà o. ẹ ní sùúrù náà Mr. Aṣọlá. ìyá Benny Lee ẹgbẹ́ òsókè tí Benny Lee bá ṣe tán ẹ wá gba mic Mr. Aṣọlá ṣe. mo wà ń bì ọ bá ní kí n sọ̀rọ̀. Benny Lee ẹ ṣe pápápá kí ó dàbí Mr. Aṣọlá yẹn fẹ́ engage pẹ̀lú bí IMS. Mr. Aṣọlá Olúfọlámi ẹ káalẹ́. Ifá ní ẹni tó bá máa ṣe ọ̀sàkà kó sọ̀sàkà ẹni tó bá máa ṣe òṣoko kó ṣe òṣoko ọ̀sàkà sóko yẹn ni ẹ lè wá ṣe nílẹ̀ Yorùbá ń tà ń sọ náà nìyẹn gbogbo mùsùlùmí tó ń claim pé mùsùlùmí làwọn nílẹ̀ Yorùbá wọn kì í ṣe mùsùlùmí ọmọlúwàbí ni wọ́n fi ń ṣe ni wọ́n gbà wọ́n kàn ń ka ìwé Quran nìyẹn ni wọ́n tẹ̀lé ìlànà tó wà nínú Quran òfin Sharia gangan ni ìlànà Islam ìdí tá a fi ń sọ fún yín pé a fẹ́ Islam àti àwọn ìlànà wọn nílẹ̀ Yorùbá nìyẹn àwọn tó wà nílẹ̀ Haúsá dẹ̀ ń sọ fún yín lójoojúmọ́ ẹ lọ Twitter kẹ lọ wò ó pé ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ò kì í ṣe mùsùlùmí òdodo àwọn mùsùlùmí ilẹ̀ Saudi fi yé yín pé àwọn Fúlàní nìkan ló ń ṣe Islam bó ṣe yẹ kán ṣe Islam pé ẹ̀yin Yorùbá ẹ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe àwọn ará Ìlọrin wọ́n ń sọ ọ̀rọ̀ lójoojúmọ́ pé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ wá sókè báyìí pé ẹ̀sìn yìí ò múnádóko pé Ìlọrin lẹ̀sìn wà bẹ́ẹ̀ ni àwọn ará ilẹ̀ Haúsá wọ́n dẹ̀ ń sọ ní everyday pé ẹ̀sìn yìí ò ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe now òfin Allah ni Sharia ẹni tó bá tẹ̀ sọ pé mùsùlùmí lòun pé Allah lòun tẹ̀lé òun ti jupájúṣẹ̀ fún Allah ó gbọ́dọ̀ lè tẹ̀lé òfin Sharia ìyẹn òun ṣe kan burúkú àdẹ̀ dispute ẹ̀ ilẹ̀ Haúsá tó ti ń tẹ̀lé òfin Allah yìí àlàáfíà tó dé bá wọn ń bẹ̀ nílẹ̀ Haúsá yẹn tó wù yín tó bẹ́ẹ̀ tẹ́ fi fẹ́ mú wá sílẹ̀ Yorùbá yẹn òun làwọn sọ pé rárá o àlàáfíà ilẹ̀ Haúsá ò tẹ́ àwa lọ́rùn ẹ̀yin sàlàfíà tí ò lálàáfíà ẹ gbéra kẹ máa lọlẹ̀ Haúsá kẹ lọ máa ṣe sàlàfíà yín lọ́hùn ẹ lè gbé wá síbí so ẹni tó bá dẹ̀ sọ pé òun mùsùlùmí pé òun nítorí o mùsùlùmí lòun òun ò tẹ̀lé òfin Ṣàríà kò ń ṣe mùsùlùmí so ẹ dúró síbi kankan mọ̀ pé ọmọ Yorùbá ni yín ẹ lè ṣe tẹ́ bá tẹ̀ ti mọ̀ pé nǹkan bá mọ̀ pé Ṣàríà òun ṣòfin tó dáa á jẹ́ pé Islam ò kì í ṣe ẹ̀sìn tó dáa nìyẹn ẹnikẹ́ni tó bá ti ní Yorùbá lòun mùsùlùmí lòun ṣùgbọ́n òun ò gba Ṣàríà
that means pé kò gba Islam nìyẹn. ọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́ reverse ni ọpọlọ ẹ̀ ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni torí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ṣàríà ní òfin Allah. òfin ló ń jẹ́ ṣàríà òfin Allah ló ń jẹ́ ṣàríà. ẹ máa gbọ́ ẹjọ́ ó jẹ́ kí n sáré sọ. bá mi mo ti fún yín ní tààmù yẹn ní sùúrù ẹ máa yẹn géèjì ń sìn. so nítorí náà ọmọlúwàbí yẹn ọmọlúwàbí yẹn ibiṣẹ́ lèmi náà wà ọmọlúwàbí yẹn òun làwa ní kẹ́ ẹ gbà á pè yín sẹ́sìn ẹ gbà pé ọmọlúwàbí ni pé òfin sàríà yóò kì í ṣòfin ire kò sí ìkànnì tó tọwọ́ Muhammadu jáde rí ìpayín keke ìnira àti ìpànìyàn ìtàjẹ̀sílẹ̀ ni Muhammadu mú wá nítorí náà tẹ́ bá ti kọ sàríà ẹ gbọ́dọ̀ kọ Islam àwọn méjèèjì ọ̀kan ni wọ́n is either you are Yorùbá or you are Islam ọ̀kan ló gbọ́dọ̀ mú méjèèjì kì í ṣe dandan ni kó wá bá wa ṣe kó wá bá wa bọ Ògún kó wá bá wa bọ Ọya kó wá bá wa bọ Ṣàngó kò séyìn tó ń pe anybody ìyẹn ò kì í ṣẹ̀sìn àgbà àṣẹ̀sìn ìṣe ni kò dẹ̀ compulsory compulsory ẹ̀fẹ́ nìkankan ṣùgbọ́n Islam ò mú nǹkan rere wá sílẹ̀ Yorùbá ohun tá a ti ń sọ nìyẹn látọjọ́ tá a ti bẹ̀rẹ̀ ètò yìí kò sí nǹkan rere ẹyọ kan tẹ́ ẹ lè kà tí Islam mú wá sílẹ̀ Yorùbá nítorí náà ẹ sọ fún un pé òfin ṣàríà ẹ dìde ẹ̀yin fúnra yín tẹ́ sọ̀rọ̀ yìí àtàwọn ẹbí yín ẹ dìde pé kò lè work nǹkan burúkú ni gbogbo ibi tó dẹ̀ tán dẹ̀ ti ń ṣe ṣàríà gbogbo bẹ̀ ni wọ́n ti ní ìpayà ìpayín keke ìdùbúlẹ̀ àìsàn ìbẹ́ni lórí ìgéni lápá àti ìtàjẹ̀sílẹ̀ ìpànìyàn ibẹ̀ ló ti ń rèé Saudi Arabia fúnra wọn gan-an tán ní àwọn tó bá pé nǹkan tó jẹ́ nǹkan rárá ni wọn ò gbà kí ẹnìkan ó kọ́ church ẹyọ kan sí country wọn. They are the only country in the whole world that have no single church. Ẹ̀dẹ̀ ní kò síbi kan nù ìwé ẹ̀sìn tí Allah ti sọ pé fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ. bẹ́ẹ̀ ni Islam ẹ̀sìn àlàáfíà ni. Kò dẹ̀ sí àlàáfíà ní ìlú tí Islam bá ti gbé Yorùbá ti pa á lówe wọn kò pa tán ni. ẹjá fún brothers láti mike. Wọ́n ní ìlú tó bá ń tòrò mùsùlùmí bẹ̀ ò tí pọ̀ ni mùsùlùmí ti pọ̀ ńlẹ̀ Yorùbá báyìí. ṣe ẹ ti sọ kẹ́mẹ́ sọ ọmọ àlewálẹ̀ ti dàgbà. ẹ farabalẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ẹ̀dá lẹ́ni àbí tó sọ̀rọ̀ pé kíní kan fún mi sọ̀rọ̀ tó yẹ kí n fún bọ̀ èmi ò nídìí ẹ̀. ẹ nídìí ẹ. ẹni tẹ́lẹ̀ sọ fún yín mi ò nídìí ẹ̀. Okay. Why you bring this? I say only medium glass. Okay. I will return this. Kẹ́rí ṣe bá hẹ́ẹ̀tì kan ẹ sọ pé hẹ́ẹ̀tì ẹ nídìí. Èmi ò sọ pé bóyá kí wọ́n mú wá. Kò sí nǹkan tó kéde fún mi. Ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín. Wọ́n ṣe gbogbo olú wọn tí ń lo ṣẹ̀ríà. Saudi Arabia ló wà. No, the anybody that ó sọ fún ìyàkan tó ń lo sẹ̀rí àkànkọ́ àmọ́ ti rán dandan bọ́ ṣe ń ṣe ní Nàìjíríà. Ẹ bí àwọn àfáà tẹ ẹ lè mú ẹni sílẹ̀. ìṣòwò ẹ̀yìn sọ̀rọ̀ nísìnyí ẹ pé mo dání ẹ pé àfáà mẹ́ta tó bá bí léèrè pé ibo ni wọ́n ti ń kó àga síta ní Saudi tẹ́ ti ń jókòó wèrè pé yálà ti fún 1 million ó sọ orúkọ àdúgbò fún yín kéèmọ̀ wá lọ sí ibẹ̀. nǹkan tó ń kọ sínú Quran nìyẹn nǹkan tá à ń bí nìyẹn àfàṣọlá nǹkan tó ń kọ sínú Quran nípa jihad. Mr. Ẹ̀dá ẹ má bínú MS wọ́n lè kó àdálé ẹ̀ ní lọ́wọ́ pé kẹ́ mọ́ sá ọmọ ìyá tí MS ní ẹ bá kẹ́ Mr. sá. Ṣọlá sọ̀rọ̀ ẹ jọ ẹ jẹ́ ká mú ẹ bá wọn sọ̀rọ̀ so ẹ béèrè nípa jihad lọ́wọ́ wọn ètò jihad bí Islam ṣe sọ kí Muslim ṣe ṣe sẹ́ńtì ò ṣe Muslim pẹ̀lú jihad. no jihad kọ́ là ń sọ Mr. Ṣọlá MS ẹ bá wọn sọ nǹkan tí Muslim sọ Quran àti Hadith sọ bí Mr. Ṣọlá ṣe máa ṣe sí ẹni tí ò kì í ṣe Muslim ẹ ṣe MS ẹ bá wọn sọ̀rọ̀ MS ẹ bá wọn sọ̀rọ̀ àti ká jẹ́ kán pọ̀ nǹkan tó wà nù wọn ká tó lè bá wọn sọ̀rọ̀ wọn ṣe sùúrù náà so pé kí wọ́n pọ̀ gbogbo nǹkan tó wà nù wọn kéèyàn lè ráyè bá wọn sọ̀rọ̀ à ń gbọ́. ó yẹ pé àfa kan jókòó kẹ ní kan yọ wá àbí ti kúrò ní kíní tí wọ́n lò kí wọ́n wá bọ́nu Quran nìkan kí wọ́n tún fi bẹ́nu Quran
kò sí jẹ́rí èmi tí mo rọ pé àti muslim àti christian àti èèyàn lèmi máa ṣe kò sí dókè mi pẹ̀lú ẹ̀sìn anybody mi ì bá kò bá pè mí sí gbogbo tó bá wù mí tí màá bá lọ máa lọ tó bá pè mí sí mọ́ọ̀sì tó bá wù mí tí màá fún dẹ́ sọ̀rọ̀ tó bá wù mí tí màá lọ máa lọ tó bá sì pè mí sí mọ́ọ̀sì tó bá wù mí tí màá lọ máa lọ kò sí dókè èmi pẹ̀lú pé wọ́n fẹ́ lọ ja jihad kan ṣé ẹni sùúrù bẹ́ẹ̀ dandan ṣe wà bẹ́ẹ̀ ní fífẹ́ bá gbé tó bá fún yín ní àjà pé kẹ́ ẹ sá ọmọ ìyá ní tó bá fún yín lówó ẹ̀ sá tó yẹ sọ pé wọ́n lọ ja jihad. Mr. Ìṣọ̀lá tẹ́ bá délé ẹ jẹ́ ká mọ̀. ṣé mo ìṣẹ́jú kan sọ. ọ̀rẹ́ tẹ́lẹ̀ ìbéèrè mi ṣé mo sẹ́yìn gangan rí àlọ́bí rí sẹ́yìn rí jésù rí kí lọ́lọ́ fi ròyìn wọn kí ni wọ́n lọ́lọ́ fi ròyìn wọn ẹ dá wọn kí wọ́n lọ́lọ́ fi ròyìn wọn. ṣé ń bí wá lè rí kí wọ́n ló pè mí tí màá mọ bá ọjà ṣẹ̀sìn. ṣé ń bí wá lè rí question ni. wọ́n ní wà lọ́lọ́ fi ròyìn wọn mi ẹ̀ ní wọn rí mi mẹ́ni tí wọ́n ní wà lọ́lọ́ fi ròyìn so kí wọ́n á ní tèmi tí màá mọ bá ọjà torí ẹ̀sẹ̀ torí ẹni ó kàn sọ̀rọ̀ ó kàn jábọ̀ pé kíní kan bọ̀ kò sí wàhálà ó tẹ̀jú ọkàn wọn ló jẹ́ kí wọ́n sọ tán sọ tó ìyẹn ò ní ìtumọ̀ sí pé bóyá ẹnìkan sọ̀rọ̀ láàrín. fún ẹ kò sí nǹkan ẹyọkan tó ti Islam wa tó dáa ìbànújẹ́ ìpayín kékeré. àlàyé ẹnu mọ sọ̀rọ̀ étrẹ́dì. olórí burúkú dẹni Muhammadu. ní táwọn kan ṣe tí wọ́n. bẹ́ẹ̀ni Mr. Ìṣọ̀lá ṣé ms lè béèrè kan lọ́wọ́ yín sìn ms ó dàpọ̀ ti ṣetán ẹ lè bá wọn. ṣe ti délẹ̀ ẹ̀yin fún ara yín sọ wípé. ẹ mọ̀ bí ìtẹ́mi fẹ́ bí ní gẹ́gẹ́ ìdí ṣe ìtẹ́mi fẹ́ bí ìtí àwọn àwọn ẹ jẹ́ kọ́ yín sọ̀rọ̀ náà Mr. Ìṣọ̀lá ẹ jẹ́ kẹ́mẹ̀sì sọ̀rọ̀ jìbẹ́ ilẹ̀ tí ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan ms ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n ti ń béèrè látẹ̀ẹ̀kan. Mr. Ìṣọ̀lá. lórí nǹkan tí àwọn àfa ń ṣe hatred tó ń bẹ lára àwọn àfa ẹ̀yin náà ti ń gbèrò nídìí ókè ẹ̀yin kìíní kan báyìí ó tán nídìí fẹ́ràn pé kìíní. Mr. Ìṣọ̀lá. ṣe gbogbo èèyàn ló mọ̀ pé ṣe ìyá ò lè wọ̀. Mr. Ìṣọ̀lá ṣé ká sọ̀rọ̀ báyìí. wọ́ọ̀kì ni tó nídìí láti lọ sọ fún pé. Mr. Ìṣọ̀lá Mr. Ìṣọ̀lá ṣé ká sọ̀rọ̀ ẹ̀bẹ̀ nílé ẹ̀ ṣe sùúrù Mr. Ìṣọ̀lá ṣé ká sọ̀rọ̀. ok mo gbọ́ yín. alright ṣé ẹ mọ̀ pé ká ẹ̀sìn yìí ẹ mọ̀ pé kò kí n ṣe àwa la ni wọ́n gbé wá ni fáwọn bàbá wa so indoctrination wọ́n dẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wá sínú ẹ̀sìn yẹn wọ́n wá ń pass ẹ̀sìn yẹn dàbí ogun wọ́n ń pass it from generation to generation now ẹ wá jẹ́ ká wá ṣe báyìí pé ṣe báwa ti kàwé àti jáde àti ríta tó bá pé ìsìn ká ní gbogbo technology yìí ti wà nígbà tí wọ́n gbé wá fáwọn bàbá wa mo mọ̀ pé àwọn náà máa fẹ́ access pé nǹkan tẹ́ fẹ́ gbé wá fún wa yìí kí ló wà nù ẹ̀ kí ló wà nù ẹ̀ now Mr. Ìṣọ̀lá ẹ wá jẹ́ ká wá ṣe níṣe pé bóyá wọ́n ṣẹ̀fẹ̀ gbé ẹ̀sìn yìí wá àwa gbà àwa fẹ́ wo àwọn nǹkan tó wà nù ẹ̀ ẹ̀yin náà mọ ọ̀tún yàtọ̀ sósì ẹ mọ nǹkan tó dáa ẹ mọ nǹkan tí ò dáa ṣé ká ka àwọn nǹkan kan fún yín nínú ìwé yìí kẹ́yìn náà wá fojú wò pé tán bá wá gbé nǹkan yìí wá fún yín fresh ǹjẹ́ máa gbà á. ṣé ń gbọ́ mi Mr. Ìṣọ̀lá. ẹ sí máìkì brother Ṣọlá. mo gbọ́ yín báyìí. ṣé ẹ gbọ́ mi tẹ́lẹ̀ ni. ṣé ẹ gbọ́ mi tẹ́lẹ̀ ṣá ṣé ẹ ti gbọ́ nǹkan àbí kí n tún ọ̀rọ̀ mi sọ ni. ilẹ̀ arábù náà wá dàbí pé wọn kì í ṣiṣẹ́ ní Saudi lọ́la so ẹ lè wá lọ́la wà ní live torí ká má disturb kẹ má ní problem pẹ̀lú ọ̀gá yín ohun tá a jẹ ẹ wo ọ̀gá yín ti ń pè yẹn ilẹ̀ arábù lọ́wọ́ ẹ kọ́ máa lọ gé yín lẹ́sẹ̀ o ẹ tètè lọ ẹ padà wá lọ́la. orí ẹ̀sán tẹ́fẹ́ sọ. nǹkan tí mò ń sọ ni pé Mr. Ìṣọ̀lá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé èdè wèrè náà sọ àwọn wèrè ṣé ń gbọ́ mi ṣá. parí ilẹ̀ tó sọ̀rọ̀ ẹ mọ́ mo ṣé ń gbọ́ mi wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ẹ̀sìn yìí wá fún wa ẹ wá fẹ́ gbà wọ́n wá gbé ẹ̀sìn ó jẹ́ mọ́ pé nǹkan tẹ́ bá ti gbà ẹ máa pàṣẹ sáwọn ọmọ yín náà ẹ dẹ̀ máa bí àwọn ọmọ yín sínú ẹ̀ now nínú ẹ̀sìn yẹn nǹkan tó fẹ́ gbé wá fún yín wọ́n wá sọ pé
ẹ̀sìn yìí o tẹ́ bá ti gbà o ẹni tó bá ti sọ pé òun ò ṣe mọ́ kán pa á. Ẹ̀sìn yìí o tẹ́ bá ti gbà o ìyá yín bàbá yín tí ò bá ti ṣẹ̀sìn ẹ má bá a ṣe. Ẹ̀sìn yìí o tẹ́ bá ti gbà o anybody ọ̀rẹ́ yín ni neighbor yín ni tí ò bá ti ṣe ẹ̀sìn yẹn ẹ gbọ́dọ̀ kórìíra ẹ gbọ́dọ̀ máa kanra mọ́. Nǹkan mẹ́ta tí mo sọ yìí Mr. Ìṣọ̀lá wọ́n wá sọ fún yín wọ́n kà fún yín nínú àwọn òfin ẹ̀sìn yẹn ǹjẹ́ ẹ máa gbà á? Màá ṣe gbà. Nǹkan tó ṣẹlẹ̀ gangan Mr. Ìṣọ̀lá nǹkan tó ṣẹlẹ̀ gangan ni. Ẹ gbọ́ mi ì takò jẹ́ kí n sílẹ̀ Mr. Ìṣọ̀lá. No, mo kàn fẹ́ sáré bú fún yín nìkan lọ́wọ́ bínú fún tí mo sọ pé mi ì takò ẹ̀sìn kankan ṣe gbọ́. Gírámà àtẹ̀mí ìyá tó bí àtẹ̀mí gẹ́gẹ́ oníṣègùn ni confam oníṣègùn. Mi ò bá yín sọ̀rọ̀ Oníṣègùn Mr. Ìṣọ̀lá tó ẹ yẹ o. fọ̀rọ̀ Ṣàngó lẹ̀ ẹ fọ̀rọ̀ mi ò sọ pé ẹ tako ẹ̀sìn ṣe get nǹkan tí mò ń sọ ibi ṣe rí ibi tá a wà yìí náà Mr. Ìṣọ̀lá a ò tako ẹ̀sìn à ń gbọ́n Quran àti Hadith à ń ka nǹkan tó wà nú ẹ̀ à ń jẹ́ káwọn èèyàn rí ewu tó wà nú ẹ̀ àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí lánàá wọn ò rí àwọn nǹkan yìí àwọn àáfàá tán dẹ̀ ń jẹun nídìí ẹ̀sìn yìí lénìí wọn ò ṣetán àti ka àwọn nǹkan yìí fún àwọn èèyàn wa tán ti wà nú ẹ̀sìn yìí. Ẹ gbọ́ nǹkan tẹ́yin náà sọ ẹ sọ wípé tẹ́ ẹ bá mọ gbogbo nǹkan ẹ ò ní gbà á. Àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí gbà yẹn náà wọn ò mọ̀. Àwa ọmọdé ti dàgbà a ti kà á a ti wá rí nǹkan tó wà nú ẹ̀ a wá ń sọ fáwọn èèyàn pé ẹ̀sìn yìí nǹkan báyìí ló wà nú ẹ̀ ó lè má ṣẹlẹ̀ ní orí generation ọ̀dọ́ tiwa ó lè jáwọ́ generation tó wọ́n máa bẹ̀rẹ̀ sí máa pa àwọn ọmọ wa wọ́n máa gé wọn lọ́wọ́ tó bá náà jalè tó bá ní wọn ọ̀ṣẹ̀sìn wọ́n máa pa tó bá ní wọ́n sọ̀rọ̀ sí Muhammad ìtàwọn ọmọ bá lọ kà á pé mo máa kánú àdìtì Muhammad ó máa fẹ́ Aisha lọ́mọdún 6 ó dẹ̀ bá sùn lọ́mọdún 9 irú èèyàn burúkú wo ló máa ṣerú nǹkan báyẹn irú ọmọ tó sọ̀rọ̀ yẹn ṣe mọ́ wọ́n máa pa ni Mr. Ìṣọ̀lá ó gba àwọn nǹkan yìí là ń ṣàlàyé fáwọn èèyàn wípé báyìí ló ṣe rí ẹ̀sìn yìí ẹ̀sìn ikú ni ẹ̀sìn yìí kọ́ọ̀tì ni ẹ̀sìn yìí wàhálà ni ogun ni ibi tó bá ti wọ ogun ti wọ ọbẹ̀ la wá ń sọ fáwọn èèyàn a ò kórìíra ẹ̀sìn wọn we are telling them the truth and the facts about Islam so ẹ má rí wa ní rí pé bóyá a kórìíra Islam o kò sí nǹkan tá a máa sọ bí tá a ní fún yín lẹ́rìí ẹ̀ wá kan kì í sọ̀rọ̀ àti sọ pé Muhammadu ó jẹ yẹ̀pẹ̀ tí a ò dẹ̀ rẹ́rìí fún pé ó jẹ yẹ̀pẹ̀ no nǹkan tá a rẹ́rìí fún là ń sọ ṣó ti yé yín so a ò kórìíra ẹ̀yin náà ti sọ pé ẹ ò ní gba ẹ̀sìn yẹn now àwọn nǹkan yìí dẹ̀ wà nù ìwé yìí ó wà nù ẹ̀sìn yẹn ǹjẹ́ àwa ń bí yín sí kí ló wáyé tẹ́ ẹ lè fi ẹ̀sìn yẹn lẹ̀ Muhammadu ó bá òkú sùn bóyá ẹ ò mọ̀ bóyá ẹ ò gbọ́ rí ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn nígbà táwọn ìyàwó ẹ̀ ń ṣe nǹkan oṣù in fact nínú Islam tí ìyàwó yín bá ń ṣe nǹkan oṣù ẹ lè bá ẹranko sùn tẹ́ ẹ bá ti da tọwọ́ yín lẹ̀ ẹranko yẹn wọ́n ní kẹ́ ẹ lọ tà síbòmíì àwọn nǹkan yìí là ń sọ fáwọn èèyàn nínú Islam àwọn tí wọ́n bá ti ṣe Islam tẹ́ ẹ bá pa wọ́n ẹ lè jẹ wọ́n ó wà nù Islam gbogbo 99 names of Allah orúkọ àǹjọ̀nú ni Allah fún ara ẹ̀ tí wọ́n package as Ọlọ́run fún wa ṣìgìdì ní ọlọ́wọ́ ọ̀tún méjì ni àwọn nǹkan yìí là ń sọ fáwọn èèyàn a ò sọ ọ̀rọ̀ lórí ahọ́n à ń sọ̀rọ̀ with fact ni with reference èèyàn kan ṣe subhanallah subhanallah true ni o máa bọ̀ lókè o subhanallah true lélẹ́yìí o. ms ẹ jí kán rí àlá ẹ. aláàrè àlá òun lélẹ́yìí. fún ìwọ tó bá tí ì rí aláàrí bíyá for the first time ní lélẹ̀ àlá tí wọ́n so mọ́nù kábà lélẹ̀ àlá ni wọ́n fi hàn ẹ̀yìn ẹjọ́ ta ló ń já àwọn tí wọ́n ń gbé wọlé yẹn sókè ààyè yẹn wọ́n filẹ̀ fún àwọn àlejò tó bá fẹ́ wọlé ni so àlá lélẹ̀ fún ìwọ tó bá tí ì rí rí. so Mr. Ìṣọ̀lá àwọn forefathers wa ń gbà yẹn tó ń gba ẹ̀sìn yìí wọ́n ò mọ anything wọ́n kàn sọ fún wọn pé Olódùmarè
Allah òun náà ni the same thing ni ọlọ́run kan náà lájọ́ ń pè ẹ kàn fún aláwọn ọmọ yín kán máa kéwú kán máa mọ kéwú ẹ kàn máa kọ́ wọn the same thing náà ni ẹ máa ṣe tí ká náà máa ṣe tiwa àkòsíjà àwọn àbáyé dẹ̀ fìfẹ́ bá wọn lò nísìn láwa rí wípé ìyẹn ni pé muslim tí tó ń kanra mọ́ christian tó ń kanra mọ́ ẹlòmíì tí ò ṣe nǹkan kan tó ń sọkò àṣẹnu quran ló wà pé kán máa ṣe bẹ́ẹ̀ àṣẹnu quran ló wà pé kán máa pààyàn àṣẹnu quran ṣe understand làwa ń kà á fáwọn èèyàn so a ò bà ẹ̀sìn jẹ́ o tán bá sọ pé àsọ kankan sí tán wá bí wá pé nǹkan tẹ́ sọ yìí ìwúlẹ̀ ti rí a máa fún wọn rẹ́fẹ̀rẹ́ pé ibi báyìí láti rí ká o àwa kọ́ la kọ́ o wọlé inú Quran ó wà níbẹ̀ pé tẹ́ bá ti kọ ìyàwó yín lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìyàwó tẹ́ wá parí ìjà pẹ̀lú ìyàwó yín yẹn ẹ ò lè fẹ́ mọ́ bí ìyàwó yín bá ṣe fẹ́ yín ẹ ò lè fẹ́ mọ́ ìyàwó yín yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ fẹ́ ẹlòmíì kẹ́lòmíì yẹn kó bá a sùn kẹ́lòmíì yẹn wá kọ́lẹ̀ kẹ́ tó lè fẹ́ padà ó dẹ̀ wà nù Quran so wọ́n ní ìsìn tá a bá sọ àkàn kì í sọ ṣáá à ń sọ torí pé ẹ̀rí wà fún ó ti yé yín Mr. Ṣọlá so ẹ má rí wa bíi pé èèyàn burúkú àwa ń try láti gbà yín. ẹbí àyà wa ní bàbá wa kan wọ́n béèrè pé bo ni Allah ti rí aṣọ owó eléwé tó wọ̀ Àkànbí ló bo Allah láṣìírí pé kí Allah máa rìn òwò ọjà Àkànbí ló yá Allah ní ló fún Allah ní aṣọ green yẹn ẹ tẹ̀síwájú ms. so ẹ kí Mr. Ṣọlá sọ̀rọ̀ kán lè mọ̀ pé a ò parọ́. tí mo ti lè sọ̀rọ̀ báyìí. tí mo ti lè sọ̀rọ̀ báyìí. bàbá olówó èkó lásìkò tí wọ́n bá wo ibi tí wọ́n gbé Allah sí nínú Kaaba wọ́n á rí i pé òjìji ni ó dẹ̀ wà ní hòhò. ẹ jẹ́ bá wa power tap. tí mo ti lè sọ̀rọ̀ báyìí. àwọn èèyàn wa power mọ̀ ń bọ̀ mi ṣàyà àwọn èèyàn wa power tap mọ̀ bíi tẹ́lẹ̀ fún wa kí ló dé wọn bí bẹ̀yẹ power tap time kan 1 million 1.2 àwọn ọmọ wọlé gan wọ ìsìn rẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ fún wa. tí mo ti lè sọ̀rọ̀ báyìí. ó yá ẹjọ́ ààrẹ lọ́jọ́ ààrẹ náà. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní pé ìgbà tí wọ́n gbẹ́sìn yẹn wá wọ́n fìfẹ́ bá wọn gbà àbí. bẹ́ẹ̀ni. hello. bẹ́ẹ̀ ni wọ́n fìfẹ́ gbà nígbà tí wọn ò mọ nǹkan tó wà. torí kí ló jẹ́ kán fìfẹ́ bá wọn gbà torí ìwà tí ẹ máa gbọ́ ṣebí torí ìwà tí wọn làwọn fìfẹ́ bá wọn gbà kí làwọn àgbàlagbà wa sọ pé ibi tí bá ń tòrò agboolé tí wọ́n ń tòrò ọmọ àlè ibẹ̀ ni èsì dàgbà làtàwọn ọmọ àlè wá dàgbà nìsín kí wọ́n fẹ́ ṣe tí. because ẹrí mi nígbà pé bóyá mo tako ìfẹ́ tẹ̀ ń sọ àbí pé bóyá torí pé bóyá mo ní mo jẹ́ mùsùlùmí mo pé mùsùlùmí ò ṣe èèyàn rí wà èèyàn burúkú wà ṣùgbọ́n ètèmi sì fẹ́ mọ̀ sọ fún yín ni pé ìlú agboolé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dà. Mr. Ṣọláyé mo mú ìsìn bóyá kẹ́ ẹ máa lọ sí ibi tẹ́ ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ yín yẹn kò àti bí yín ẹ ti sọ pé gba àwọn nǹkan tó wà nínú owó yẹn tẹ́yìn náà bá rí ẹ ò ní gbà àwọn tẹ́yìn pé lọ́mọ àlè yìí nǹkan tó wà nínú Quran ló ń tẹ̀lé nǹkan tó wà nínú àdìtì ló ń tẹ̀lé Allah ní kó máa pààyàn aláì tó bá ṣe pààyàn sí lọ́ ṣe máa wà ms Allah àti Muhammadu lọ́mọ àlè ni wọ́n ti dàgbà sílẹ̀ wa wọ́n ti dàgbà ńlẹ̀ wa àwọn èèyàn ti wọ́n ti pọ̀ tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. a ti ná lọ́nkọ́ tó gbà láàdì Mr. Ṣọlá ẹ lọ. nǹkan tẹ́mi ò kàn máa béèrè ni pé mo ní Muhammadu sí gbókùsù à ń sọ pé ọmọ àlè kan kò tí ì dàgbà ni. a jẹ́ pé wọ́n sọ fáwọn bàbá wa pé gbogbo ikú báyìí wà nù Islam ṣé wọ́n máa gbà ni ṣé ẹ̀rù bọ́n máa gbà ni ṣé bọ́n deceive wọn ni ṣé káwọn náà tún máa play mánu Faruku méjì náà fara yílẹ̀ fún wèrè lọ́jọ́ kúra wọn. bàbá oníṣùgbọ́n náà tù máa bọ̀ lókè yàrá send request Kozi. fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tó bá ṣe pé kọ́kọ́rọ́ burúkú kan ló kàn bẹ̀yìn ajá jẹ́ Rasidi ìlú Ìwó gbogbo wọn ràn wọ́n tí ń ṣe yẹn tó bá jẹ́ pé àṣà àti ìṣe wa ló fi ń promote kò sí ẹnì kankan tó máa tẹnu àbùkù lọ́ba ńlẹ̀ Yorùbá gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ tí Rasidi gbà mí ìwà tó ń wù ló kọ̀ sí ẹ̀ because kò sí ráìtì ta ní láti máa sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ ìwọ náà ò ṣe ojúṣe rẹ gbogbo múra tó ń lò tó fi polo àṣà Sáúdì yẹn ká nílẹ̀ Yorùbá ló fi túnṣe àṣà wa ló fi túnṣe ni ẹnìkan ò pé kó wá gbégún ẹnìkan ò ní kó wá gbé orò
àṣà àti ṣe wa òun ni ìṣẹ̀ṣe, that is the way of life wa. Ó lè gbé àṣà Yorùbá lárugẹ láì débi àwọn ẹbọ tó ń sọ yìí. Kò sẹ́ni kankan tó máa tẹnu àbùkù lọ ẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ká máa kọlu orí àpèrè tó wà yẹn. Àkànbí Rashidi ọmọ àlè yẹn kò sápọnlé tó lè gbà mọ́ ayé àfi parẹ́ gbogbo ìran bọ̀bọ́ yẹn gan kó níran kíran ẹ̀ wá ṣe dáadáa gan ìran Rashidi tó jẹ́ Olúwo ó ti ṣe orí burúkú ayé àtọ̀run òfò dẹ̀ ti bà ṣiṣẹ́ iṣẹ́ tó bá yẹn ó ti kórí burúkú bá wọn ọ̀run ẹ gbé fọ́tò ẹ̀ sí kò ẹni tẹ bá ń gbọ́ ẹni tó yẹ̀yẹ́ jù lẹ̀ Yorùbá ní òfò ní so ẹ pílẹ̀ tẹ̀síwájú lọ Rashidi yẹn ní òfò tó wà nílẹ̀ Yorùbá. Rashidi onígbó onípátá G-string Rashidi onígbó. so ẹ jọ ẹ kàn bá wa wo àwọn fídíò méjì tí mo fẹ́ play kí ló di pé a sọ̀rọ̀ yìí. ẹ jọ yín moderator ọ̀hún ẹ fọ́n tó wà lókè rẹ̀ tó bá ṣe tán ẹ má já wọn bọ́lẹ̀. alákọ̀ọ́kọ́ ni ẹ bá wa wo fídíò yìí. one ẹ máa ka two emir Ìlọrin náà dọ̀bálẹ̀ fún yìí o. three ẹ̀mẹ́ta. so ẹ máa gbọ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ọjọ́ tẹ bá rí àáfàá kan gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ mọ̀ pé alápọ̀nlé ni wá a dẹ̀ máa ń pọ́n àgbàlagbà lélẹ̀ Yorùbá tẹ bá rí àáfàá kan tó bá kàn sọ̀rọ̀ ọba orí ọba fi àbó lọ ọ̀dọ̀ ọba ẹ rí i pé kò kúnlẹ̀ àbí kò dọ̀bálẹ̀ ibikíbi tẹ bá ti pàdé ẹ máa yẹ̀yẹ́ wọn bóyá lórí social media ni ẹ ṣe fídíò fún wọn kẹ yẹ̀yẹ́ wọn bóyá kọ́mẹ́ǹtì ni ẹ yẹ̀yẹ́ wọn ẹ yẹpẹrẹ wọn torí àlá àti ànábìtọ̀ gbé dání ẹni òfò ẹni àdánù ni tẹ bá lẹ́yìn máa dọ̀tí ilẹ̀ wa ẹ máa yẹ̀yẹ́ ilẹ̀ wa Muhammadu àtàlá tẹ́yìn náà gbé dání tẹ́ gbójúlé àwa náà máa faṣọ àlá ya máa faṣọ Muhammadu ya so tá a bá ti wá sọ̀rọ̀ jà wá máa sọ fún yín pé ṣáàlá yín àti Muhammadu yín wọn ò lẹ́nu wọn ò lè sọ̀rọ̀ àbí wọn ò lè gbèjà ara wọn so ẹ̀yin náà ẹ̀ wò àwọn tó ń sọ fẹ́yìn pé ẹ má dọ̀bálẹ̀ fọba ẹni tó bá dọ̀bálẹ̀ fọba ìbọ̀rìṣà ni olórí burúkú ọmọ àlè Faruku olórí burúkú ọmọ àlè Faruku oníkíjì pa ìdẹ ẹ wò òun ló ń ránlẹ̀ fún emir tọ́jọ́jọ́mọ Fúlàní kan náà ṣe rí ó dẹ̀ máa sọ fún wọn pé tó bá ti jẹ́ mùsùlùmí ó gbúdọ̀ foríbalẹ̀ fún yàn kan àtọmọ àlè kan tó ń jẹ́ Sàràfà Dínì oníbẹ̀lẹ́nu báyìí tójú ẹ̀ kan ti fọ́ báyìí tó máa ń sọ pé Arab level irọ́ lásán ọmọ àlè yẹn náà wà ní tó máa ń sọ pé ó gbúdọ̀ dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ ó gbúdọ̀ dọ̀bálẹ̀ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ máa rán wọn súlú emir ẹ̀ dẹ̀ máa forí balẹ̀ so ẹ jẹ́ ká tún pé ẹ̀yin ọmọ Yorùbá ṣàkíyèsí kan ṣe rí kò sí kékeré ọba o gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ máa pọ́n wọn lé ẹ dẹ̀ máa yẹ wọn sí tẹ bá rí ibi kan téèyàn ti ń yẹ̀yẹ́ ọba yín ẹ jà kẹfara yá ń bẹ̀ mo wo fọ́nrán kan ní àná mo rí ibi tí Àtíkù ìgbà tó rí Ọọ̀ni of Ifẹ̀ kádé pẹ̀lú kí bàtà pẹlẹsẹ̀ Àtíkù kàn kí Ọọ̀ni ó gbọ́wọ́ lọ́wọ́ Ọọ̀ni ìgbà tá Àtíkù rí ìkànnù àwọn emir ilẹ̀ Haúsá Àtíkù tẹ orí báyìí ìbẹ̀dẹ̀ lọ́wọ́ àfa olórí burúkú ọmọ àlè kan sọ fẹ́yìn ọmọ Yorùbá lórí pẹjọ́ ń ṣe ẹ̀sìn orí burúkú ẹ̀sìn Islam yìí pé kẹ́ má tẹríba fọ́ba yín Àtíkù ó wá kí Ọọ̀ni ìgbà tó wá rí nìkan náà ẹ̀mí àwọn wá tẹríba báyìí ṣe pé orí burúkú ti bá gbogbo ẹ̀yìn àfa yẹn orí burúkú tó dẹ̀ bá yín ní season àwa yìí gbogbo ẹ̀yìn àfa yẹn tẹ́lẹ̀ yọ ọmọ àlè àwa náà a máa yẹpẹrẹ yín Muhammadu tẹ gbójúlé a máa faṣọ ẹ̀yà Allah a máa yẹ̀yẹ́ kò jù bẹ́ẹ̀ lọ so ẹgbọ́n sókè Àkànbí àti lọ́wọ́n àlejò àti ní ẹrú alábì mẹ́ta sí méjì. ẹ jẹ́ kí n play fídíò kí ká lè mọ̀ pé lẹ́yìn ms ẹ pààyàn àwa tó bá tún sọ̀rọ̀ lọ́wájú á tún play yẹn díẹ̀díẹ̀ la fi ń pa múkúrò pẹ̀lẹ́ so a lè ṣe gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà. ká ló kọ́kọ́ dé bíyá Ahmed ẹ lè gbóhùn sókè. ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ o. ẹ káàbọ̀ ẹ má bínú ṣé Yorùbá ni. ọmọ Yorùbá ni mi ọmọ Àwórì ni mí. kí ti gbé. ó gbére. ara lé wájà àmọ́ kí ni túmọ̀ Ahmed ẹ má bínú so ms ló máa tẹ̀ sí i. olórúkọ ànábì Muhammad mò ń jẹ́ sallallahu alaihi wasallam. kò yé wa kí ni ìtumọ̀ Ahmed ní ìbéèrè pé ó dàbí kí ni akélógún kí ni ìtumọ̀ Àkànbí kí ni àìmọ̀bákànbí jórúkọ kí ni ìtumọ̀ Ahmed. ó wá láti ibi ká sọ pé ìdúpẹ́ fọ́lọ́ náà ni. ok so ms ẹ bá bọ̀dá dúpẹ́ sọ̀rọ̀ so tẹ́ bá yẹ pé because ibi bọ̀dá dúpẹ́ so ẹ bá ìdúpẹ́ sọ̀rọ̀ ìdúpẹ́ la máa ń sọ ń bì
so ẹ bá wọn sọ̀rọ̀ ms ìdúpẹ́ ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sáárín wa pẹ̀lú ìrírí tèmi tiẹ̀ ti rí bóyá ẹ ò mọ̀ Mr. Ahmed orúkọ tẹ̀ ń jẹ́ àwọn Arab ló ń jẹ́ orúkọ Arab oníkálukú ló ní identity lọ ní orúkọ wọn orúkọ lẹ máa fi dáyàn mọ̀ ṣẹ̀gẹ̀tì orúkọ tẹ̀ ń jẹ́ ìsìn orúkọ Arab tí ó bá sédè tẹ̀ sọ àlùmọ̀ pé Yorùbá nìyẹn so ìyẹn báyẹn now nǹkan tèmi fẹ́ bí Mr. Ahmed ni pé bẹ́ẹ̀ sọ pé ẹ jẹ́ mùsùlùmí yìí ǹjẹ́ Islam yìí ṣé wọ́n rán Muhammadu ṣé wọ́n rán sí wa. ms ẹ ti lọ fà ẹni tí ọmọ tún mọ orúkọ rẹ̀. wọ́n ṣàtìyẹsí wọ́n ṣàpè bákan. mo ti ṣàlàyé ìtumọ̀ orúkọ mi fún yín. wọ́n ti ṣàlàyé ẹ̀ka gbàgbẹ́ ẹ̀ka gbàgbẹ́. tó máa bí ok kí ni ìtumọ̀ Àkànbí ọlọ́ba brother Ahmed. oríkì ilẹ̀ Yorùbá ló ń jẹ́ Àkànbí. no kí ni ìtumọ̀ Àkànbí tó bá gbé lọ ẹgbẹ́ kí ni ìtumọ̀ Àkànbí. ọmọ tá a kàn títí ká tó bí ni. ọmọ olè kan ọmọ tá a rán mọ́ bí. ẹ̀kan má gbélé ìbò ní láì ṣe jẹ́. kí ni ìtumọ̀ ọlọ́ba. ẹ fi bọ̀dá àdúpẹ́ lẹ̀ ms ó yá ọkọ̀ bẹ́ẹ̀ lómi sí muslim ni ọgbẹ́ ọmọ ń fà ẹ̀. kọ́lọ́ wọn ṣàánú díẹ̀díẹ̀ kò ń ṣẹjọ́ wọn hàn pé wọ́n ṣe bíyàn sínú ẹ̀ náà yẹn á máa ṣe díẹ̀díẹ̀ náà ni. so Mr. Ahmed ṣé wọ́n rán Muhammadu sí wa tó fi jẹ́ pé ẹ̀yin rò pé ìsìláàmù ni ọ̀nà wọ́n máa ń ṣe ibi tí mò ń lọ nìyí pé ṣe wọ́n bá àwọn mùsùlùmí máa ń sọ pé àwọn ọmọ Yorùbá yẹn aláṣìṣe ni wọ́n mo wá fẹ́ mọ̀ lálẹ́ yìí Mr. Ahmed pé ta ni ẹni tó ń ṣe àṣìṣe gangan ṣé wọ́n rán Muhammadu sí wa because tá a bá padà prove ẹ̀ pé wọn ò rán Muhammadu sí wa Islam ò dẹ̀ kí n ṣe tiwa definitely ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ̀yin gan-an ni àgbà aláṣìṣe so Quran náà dẹ̀ la máa fi sọ̀rọ̀ so ẹ jẹ́ kí ṣé wọ́n rán Muhammadu sí wa. bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba Allah ló rán sí wa. Allah ẹ ṣe ẹ̀yin náà ti rí pé Allah ẹ fún wa ní verse ibi wọ́n rán sí wa. ó wà nù Al-Qur'ani. Quran wo verse wo. ṣebí ẹ mọ̀ ń pa Quran dáadáa. Tẹ bá sọ máa gbé jáde àwọn èèyàn máa gbé jáde. Ọlọ́run bá sọ pé òun wọ́n wà nábì ò sí gbogbo àgbáńlá ayé pátápátá. ẹ sọ verse yẹn máa gbé jáde ṣé ẹ ò mọ verse yẹn àbí kí n bá yín gbé jáde. mi lè máa ṣáàṣì inú same form tí mo fi ń kọ́ náà ni mo lè fi ṣáàṣì. no tẹ bá kàn mọ verse yẹn ní àkùrá. ẹ béèrè lọ́wọ́ bọ̀dá Ahmed àwọn béèrè tó easy ni Muhammadu sọ bókúsùn àbí ò bókúsùn ọjọ́ lẹ́ni tá à ń tẹ̀lé. Muhammadu jalè àbí ò jalè. Àkànbí ọlọ́ba ibi violence lẹ́yìn like bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. tó bá jẹ́ violence náà ni ẹ jẹ́ àlọ́. ẹ má jẹ́ ká ti ṣe lóní violence. ilé wa bá yín jà ní kò náwó. mi ò wá jà Ọlọ́run má jẹ́ ìgbà yín jà ìkan náà ni wọ́n ọmọ Yorùbá kan náà ni wà èwo náà bọ̀ ọjà ọ̀rọ̀ ẹ̀sìn lè díjà lẹ̀ láàrin wa. sincerely torí pé mo rí pé Mr. Ahmed wọ́n calm so ẹni tó bá dẹ̀ calm nǹkan tí wọn ò bá mọ̀ yẹn ní láti jẹ́ kí wọ́n mọ̀ so àwọn ní láti bọ̀ ẹni tó bá wá síbi tó bá gbé wa ṣépè tó àgbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ ìgbà Muhammadu wọn báyọ̀ fún ti understand so. ìkan náà ni wá ẹbí kan náà ni wá. Suratul Anbiya ni Quran tẹ̀ ń sọ so mo fẹ́ bá yín gbé jáde níbi wọ́n rán Muhammadu kó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé àbí bí tẹ́ fẹ́ lọ́kọ́ nìyẹn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbé jáde. ẹnì kan lárúbáwá tó bá dé bá yín gbé síta. bọ̀dá Ahmed. sá. ṣẹlẹ̀ kan lárúbáwá tó bá yín gbé jáde. mo lè kà. ok ẹ ṣe. So, Mr. Ahmed mo ti gbé sí. So, àyà tí mo tọ́ láti sọ náà nìyẹn. Wa ma arsal ba'da isti'adha basmala. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. So, ìkẹ́là náà fi jẹ́ fún gbogbo àgbáyé. Kò ṣe pé Saudi nìkan ni Ọlọ́run ọba aláwọn sí. Gbogbo ayé pátá lọ́lọ́run bá wọn sí.
tó fi dé àwa Yorùbá náà so bó ṣe jẹ́ ni. So alright, number one, ẹ sọ pé Muhammadu ìkẹ́ ló jẹ́. Ìkẹ́ yẹn ó tún wá jẹ́ ìkẹ́ yẹn fún gbogbo ayé, àbí? Bẹ́ẹ̀ni. But níbí sà, ẹ má bínú, àwọn wo ni Muhammadu ń bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí fi jábọ́? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ náà Quran tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní revelation, bóyá Muhammadu ra wọn tó jà, revelation ló máa bá wọn fi sort ìjà yẹn, ṣé understand? So níbí tí Muhammadu ṣáà lè máa dá sọ̀rọ̀, kò yẹ pé ó ń kọ̀ mọ̀wé kọ́, nǹkan kan ṣẹlẹ̀ lórí sọ pé èmi Muhammadu ìkẹ́ ni mo jẹ́ fún gbogbo ayé o lásọ bẹ́ẹ̀ fún àwọn wo ló ń bá sọ̀rọ̀ níbí? Àwọn tó ń jíṣẹ́ fún mọ́mẹ́ǹtì yẹn ni ìyẹn àwọn Saudi, àwọn Arab. Àwọn tó ń jíṣẹ́ fún ní mọ́mẹ́ǹtì yẹn, àbí? Báwo ló wá ṣe kan àwa? Ṣé nítorí pé ó sọ pé gbogbo ayé, ṣé bóyá lo gbogbo ayé yẹn ìjó ti túmọ̀ sí wípé gbogbo ayé, because bóyá ẹ ò mọ̀ tẹ́ bá dé North Korea, you don't know anything about Muhammad Islam, bóyá ẹ ò mọ̀ ní o. Tẹ́ bá dé China gan kò sí nǹkan tó kàn wọ́n, bóyá ẹ ò mọ̀ ní o. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Mr. Ahmed, mo mọ̀ pé Muhammadu sọ fún yín pé òun ni last prophet. Irọ́ ni Muhammadu pa fún yín o. Bí mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, prophet lèmi náà. Àwọn ọ̀rọ̀ tí mo jẹ́ ń sọ yìí, ìgbésí ni wọ́n máa ń gbé wá ni. So ìbọn ṣe ń gbé wá fún Muhammadu ló ń gbé wá fẹ́mi náà. Ìbí ò dẹ̀ jù bí. Ta ló ń gbé wá fẹ́yìn? Olódùmarè ni. Bọ́n ṣe ń gbé wá fún mi ni mo ṣe ń sọ fún yín. Nǹkan tó tí mo dẹ̀ ń sọ fún yín yìí, gbogbo ayé ni wọ́n rán mi sí. Gbogbo ayé ni mò ń bá sọ̀rọ̀ báyìí. Wípé Muhammadu wọn àwọn Saudi nìkan ni wọ́n rán sí i o. Bọ̀ bẹ́yìn ṣe wá sọ fún mi sìn. Ẹ kálẹ́ o. Ẹ ṣe sùúrù. So níbí. Ẹ lọ́wọ́ ẹ kálẹ́. Ẹ ṣe sùúrù Mr. Yomaiti, ẹ ṣe sùúrù. Ẹ̀mí. Hello, ẹ kálẹ́ the host. Ó máa ga báyìí. Yomaiti, network yín ò dáa. Ẹ kálẹ́. Network yín ò dáa. So Mr. Ahmed, nǹkan tí mò ń tẹ́lá ti sọ fún yín ni pé ṣé rí Muhammadu àwọn ará Mẹ́kà ló ń bá wí pé wọ́n rán mi kí n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Gbogbo ayé àwọn wo? Gbogbo ayé àwọn Arab. Tí n bá gbé tẹ̀fsì, mo lè gbé tẹ̀fsì rẹ̀ wá fún yín, máa gbé wá àdé máa kà mí ẹ máa rí. Gbogbo ayé àwọn Arab ni, kò kan ẹlòmíì. Máa dẹ̀ tún wá fún yín ní rẹ́fẹ́rẹ́nsì yìí nínú Quran wípé wọn ò rán Muhammadu sí gbogbo ayé, àwọn èèyàn ẹ̀yìn kan ni wọ́n. Mo lè fún yín rẹ́fẹ́rẹ́nsì tó ń ṣe ẹyọ kan, tó ń ṣe méjì, tó ń ṣe mẹ́ta. ms ó dà pé wọ́n ní bọ́dá Ahmed fẹ́ ṣàlàyé bí ara wọn tẹ fún wọn láàyè. Ok. Àkọ́kọ́ ni pé àwọn rẹ́fẹ̀nsì ń pẹ́ fẹ́ mú jáde yẹn ẹ máa mú jáde. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ẹ mẹ́ńṣọ̀n kankan ń sìn ó pa mí lórí. Bóyá ẹ sọ wípé ànábì ò wípé àwọn Saudi nìkan ni Ọlọ́run rán sí. Allah ló rán sí bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọba Allah. But níbi bíi gbogbo àgbáyé ló ń tọ́ka sí náà. Gbọ́n nǹkan tí ibi náà sọ ni. Àgbáyé kẹ̀dẹ̀rẹ̀ kò dúró lórí Saudi nìkan. Tí wọ́n á mention wípé North Korea àti South Korea wípé wọn ò mọ̀ nǹkan tó ń jẹ́ Islam. No, ẹ máa níbi tẹ́yìn mọ̀ ń bẹ̀. Ṣé mọ̀ pé ẹ̀sìn Islam ní lẹ́yìn Christianity, Islam ni ẹ̀sìn tó tún pọ̀ jù lágbàáyé. So why the first one pé bóyá àwa Muslim ilẹ̀ Yorùbá bóyá àmọ̀ nǹkan tá à ń ṣàbí nǹkan kan. O Islam ń ṣe ẹ̀sìn tó kọ̀ wá sílẹ̀ Yorùbá nìkan, gbogbo ayé ló lọ káàkiri. Ẹ rí pé mo dákẹ́ kẹ́ sọ̀rọ̀. Islam Muhammadu tí ó gbé Islam tó create Islam yìí, ibo ló ti lo ìṣẹ̀mí ẹ̀, ibo ló ti preach Islam yìí, ṣó kúrò ní Mẹ́kà ni? Saudi náà ní Mẹ́kà àti Madina ni. Now nígbà tí ó dẹ̀ rán àwọn aṣojú ẹ̀ káàkiri. Nígbà wo ló rán àwọn aṣojú ẹ̀ káàkiri? Ṣé lẹ́yìn tó kú ni àbí nígbà tó àdúgbò tó kú? Lẹ́yìn tó kú àwọn aṣojú ẹ̀ káàkiri tó fún Islam ká. Báwo ló wá ṣe rán àwọn aṣojú ẹ̀ yẹn nígbà tó ti kú? Wọ́n tọ́nà Islam kiri nìna. Nítorí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé nǹkan tí ẹ ò mọ̀ ni
cherry Islam wọ́n ń gbé kiri wọ́n fi ń colonize wọ́n fi ń gbalẹ̀ ni bóyá ẹ ò mọ̀ ẹ lè má mọ̀ Egypt dúdú ló ń gbé bẹ́ẹ̀ wọ́n gbé Islam wọbẹ̀ pẹ̀lú jihad wọ́n pa wọ́n tán wọ́n gbalẹ̀ Algeria the same thing bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe máa sọ ní Somalia lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di ó ti di wèrè mọ́ wọn lọ́wọ́ báyìí wọ́n ń pa wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní Somalia ẹ lè tẹ̀ sí Google Somalia ti pín sí méjì báyìí ó ti di North Somalia South Somalia àwọn North Somalia sọ pé lè ṣe bá wọn sọ ṣe pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ sọ pé Arab lẹ ti wá bẹ́ẹ̀ yẹn mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe ń sọ pé Saudi la ti wá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe parọ́ fáwọn Somalia bí ṣe bí ẹ sọ pé Saudi la ti wá àwa Saudi ni àti dé àwa Arabu gangan ni àwọn Arabu gangan maybe you don't know àwọn mùsùlùmí gangan they are Arabs mojú tún sọ fún yín tó ní ibi ṣẹgẹt ní inú báàsì lẹ́yìn tó pé wọ́n rán sí gbogbo ayé yìí àwọn èèyàn ẹ̀ ni wọ́n ń bá sọ̀rọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí mò ń sọ èdè Yorùbá mo wá ń sọ fún pé wọ́n rán mi sí gbogbo ayé ṣé gbogbo ayé gbọ́ Yorùbá ni gbogbo ayé ò gbọ́ Yorùbá tẹ́ ẹ bá wá wá lọ ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù sà inú mi ò bá ti dùn ká ní irú báàsì yìí sìn ká ní irú báàsì tẹ́ mú wá yìí sìn ó sọ wípé because another verse tó wá sọ wípé a máa rán òjíṣẹ́ sí ní èdè yín ká ní irú báàsì yìí sọ wípé Muhammadu á rán sí gbogbo ayé àwọn tá a ti rán sí ní èdè yín yẹn àwọn yẹn ẹ ò gbọdọ̀ gbọ́ràn sí wọn lẹ́nu mọ́ àwọn tí Muhammadu tí Quran wá sọ pé wọ́n máa rán sí wa ní èdè wa báwo ni ká ṣe ṣe yẹn sà. nígbà tí Ọlọ́run rán àwọn ànábì tó ṣíwájú before ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run rán wọn ṣebí àwọn èèyàn wọn náà lọ́run rán wọn sí. àwọn wo ló wá rán Muhammadu sí. àwọn ẹni sùúrù nígbà tó wọ́n. ẹ ṣe sùúrù ẹ má bínú ẹni gbogbo àwọn òjíṣẹ́ tó ti kọ́kọ́ wá wọ́n rán wọn sí àwọn èèyàn wọn fine òótọ́ ni kò sí rọ́ńbẹ́. wọ́n jọ ń sọ èdè kan náà. bó ṣe rí náà nìyẹn. àwọn wo ló wá rán Muhammadu sí. òun ni ó jẹ́ èyí tó kárí gbogbo wọn ni. àwọn wo ni wọ́n rán Muhammadu sí. wọ́n rán àwọn èèyàn ní èdè wọn sí àwọn èèyàn wọn pẹ̀ tó ń sọ èdè wọn. ok yẹ kí n ṣe báyìí kó lè yé yín kí wọ́n tó wá ǹjẹ́ àwọn Saudi àwọn Arabu ǹjẹ́ wọ́n ti rán òjíṣẹ́ fún wọn rí. kò sójíṣẹ́ ní Saudi rí. ẹ ṣe now nígbà tí kò sójíṣẹ́ ní Saudi rí tí gbogbo àwọn ẹ̀yà tó kù wọ́n dẹ̀ gba òjíṣẹ́ ní èdè ẹnu wọn kí ló wá fún yín lárí dájú wípé Muhammadu tí Saudi ò ní òjíṣẹ́ rí o kí wá ló fún yín ní àrídájú pé Muhammadu náà kò kí ń ṣe pé wọ́n rán sí ìran wọn pẹ̀lú èdè wọn nìkan ó ṣe wá jẹ́ gbogbo ayé ó ṣe wá jẹ́ pé Muhammadu yẹn. ms gbé power tap kúrò lójú àkànbí tó rán lo Facebook. ok ó ṣe wá jẹ́ pé Muhammadu yẹn òun ló wá sọ pé òun ni wọ́n wá rán sí gbogbo ayé àwọn tó ti wá tẹ́lẹ̀ wọ́n rán wọn sáwọn èèyàn wọn ìgbà tó wá dórí Muhammadu ó wá di gbogbo ayé. now nígbà tó wá rán Muhammadu sí gbogbo ayé àwọn tó wá ti rán sí wa ní èdè wa yẹn ṣé ká má tẹ̀lé wọn mọ́ ni sir Mr. Ahmed. gbogbo nǹkan tí ogun wọn ń sọ kò sí yàtọ̀ nípa ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run náà ni ogun wọn ń sọ. but Ọlọ́run ò kì í ṣe Allah Mr. Ahmed. èdè wa ni. èdè kọ́ bẹ́yìn ṣe ń jẹ́ Ahmed yìí Mr. Ahmed tẹ̀dẹ̀ wá Nàìjíríà tẹ́ ẹ bá dé China mi tó ti sọ Chinese orúkọ wo lẹ́yìn a máa jẹ́. orúkọ mi náà máa jẹ́ lọ Ahmed ní. that is to tell you you cannot translate names. Allah from Saudi Arabia cannot come to Yoruba land and turn to Ọlọ́run. Shaitan in Saudi Arabia cannot come to Yoruba land and turn to Èṣù. Shaitan is Shaitan. Tẹ́ bá fẹ́ Yorùbá Shaitan òun ni Shaitani. Yorùbá Allah òun ni Allahu. Kẹ́ lè get it dáadáa. So Allah ò kì í ṣe Ọlọ́run. Tẹ́ bá tẹ̀ sí Google fún ara yín Ọlọ́run Olódùmarè òtòrò Ọlọ́run táwa mọ̀ àti mọ Olódùmarè kan tó gbà láàyè. Olódùmarè and Allah they the same thing. Ó máa sọ fún yín pé they are not the same thing. Tó bá sọ wípé Allah ta ni Allah Ọlọ́run bá tó dá gbogbo ayé. Allah kọ́ Mr. Ahmed
mọ bí kíní ṣe rí ṣe kí n ṣàlàyé bó ṣe rí fún yín ṣe rí nígbà tí wọ́n package ìwé yìí fún yín ni wọ́n wá jẹ́ kẹ́ ẹ believe ẹ̀ wọ́n wá kọ síbẹ̀ pé Allah òun ló dá gbogbo ayé kò túmọ̀ sí pé òun ló dá gbogbo ayé ǹjẹ́ mọ̀ pé Allah tó ń fi àwọn bẹ́ẹ̀ ṣe wáyìí tẹ́ bá fẹ́ búra kí lẹ máa fi búra káàsán bẹ́ẹ̀ sọ̀rọ̀ gan wá fẹ́ búra fún mi pé kí n lè mọ̀ pé òótọ́ ni kí lẹ máa fi búra fún mi. orúkọ Ọlọ́run bá lánàá ni. kí nìdí tẹ́ ṣe fẹ́ lórúkọ Ọlọ́run yẹn. àmọ́ pé tí n bá forúkọ Ọlọ́run búra fún yín mo nígbàgbọ́ pé òun náà ni ẹ lè fi gbẹ̀rí mi jẹ́. torí pé òun ló ga jù. bẹ́ẹ̀ ni ká sọ bẹ́ẹ̀. ǹjẹ́ mọ̀ pé Allah náà tún fi àwọn olúwa mi búra ǹjẹ́ ti gbọ́ rí. tálà bá fẹ́ fi olúwa búra ó máa jẹ́ kí ẹ̀kẹ́ mọ̀ pé òun náà ni òun jẹ́ bẹ́ẹ̀ nígbà tí. bọ́dà mi ẹ jẹ́ ká bá yín clarify kìíní kí máa yí máa ba dára ń káyè ń rí. no Mr. Yomite ẹ pa máìkì náà jẹ́ kó sọ̀rọ̀ dáàmẹ́jì táwábí lọ́tọ̀ ni mùsùlùmí ni wọ́n. ẹ bá dúró de táìmì yìí Mr. Yomite ẹ má wọrí ẹ̀yin náà máa sọ̀rọ̀ bó tilẹ̀ yẹ pé ó ti ń fẹ́ ojú mi ti ń ṣubọ̀ Mr. Ahmed anyway Mr. Ahmed ǹjẹ́ mọ̀ nípa Allah tó ń fi olúwa bò mí ìbúra ẹ sọ pé tí n bá mo lè gbé yín débẹ̀ yẹn o but mo kàn fẹ́ ká kàn ra ṣe díẹ̀díẹ̀ alákọ̀ọ́kọ́ tí fact tí èmi àti yín jọ arrive sí níbi òun ni pé ẹ gbà pé lóòótọ́ wọ́n sọ pé wọ́n máa rán òjíṣẹ́ sóní kálukú pẹ̀lú èdè ẹnu wọn kò jẹ́ síbi kankan nu Quran tí Quran ti sọ pé àwọn òjíṣẹ́ tá a ti rán sí yín ní èdè ẹnu yín kẹ́ má tẹ̀lé in fact Quran tún sọ fún yín wípé ìdájọ́ kankan ò ní wáyé àyàfi ìgbà tó dìgbà tí òjíṣẹ́ tá a rán sí yín ní èdè yín tó bá dé kí ìdájọ́ tó wáyé ìtumọ̀ ẹ̀ ní pé tẹ́ bá tẹ̀lé Muhammadu tó sọ èdè Arabic you are on the wrong path. Quran ò lè ẹ́bà tako Muhammadu. Quran sọ wípé ìdájọ́ ò ní wáyé àyàfi ìgbà tá a bá gbé òjíṣẹ́ tá a rán sí yín tó sọ èdè yín tó bá dé kí ìdájọ́ tó wáyé ṣé kí n gbé jáde fún yín nínú Quran. ok nǹkan tẹ́ bá ti sọ tẹ́ bá sọ pé fẹ́ gbé jáde ẹ máa gbé jáde gbé jáde. mi ò kí ń sọ̀rọ̀ lásán. kábíbà pé Mẹ́kà ni wọ́n rán bọ̀bọ̀ ìṣiṣẹ́ tí yanjú bẹ̀. àti yanjú ẹ̀ mo ti sọ fún wọn tẹ̀fsìrì àyà yìí mo ti ṣàlàyé fún wọn tẹ́ bá fẹ́ kí n gbé jáde mo lè gbé jáde o Mr. Ahmed eléyìí tẹ́ ẹ̀ka yìí ẹ jẹ́ kí n gbé jáde kó má dàbí pé a sọ lórí àwọn ẹ jẹ́ kí n gbé tẹ̀fsìrì yẹn jáde. so brother Ahmed ìkan táwọn ń try láti ṣe ń bíbá yìí ni pé a rí i pé ẹ̀sìn ó jẹ́ nǹkan tó fi ń divide wa ẹ bá jọmọ Yorùbá we are brother the Islam kò fẹ́ orogún òun nìkan ló fẹ́ dá ṣèlú ìlú tó dẹ̀ ti ń ṣe kò ní peace ẹ wo oríṣiríṣi ìlú ọdẹ kà fún yín tí wọ́n ti ń bára wọn jà torí Muhammadu. àtọ̀dún tílẹ̀ Yorùbá ti wá ń ṣe Islam ṣáà ní peace ni. kò sí ibo ló wà. peace wà. kò sí àwọn àfáà yìí wọn láwọn ṣe wá àti wọn máa tẹnu àbùkù lulẹ̀ Yorùbá wọn máa bá wọn bá wọn máa sọ̀rọ̀ oríṣiríṣi adẹ̀rẹ̀ àwọn ọmọ kò síjọ́ kan Sáúdí tọmọ Sáúdí Arábíà lòun ṣe wá àti tó bú àwọn bá wọn. àwọn tí ò bá da nínú wa torí kò sí bá ṣe lè wà tẹ́yìn pé kò sí èyí tí ò da ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe yìí gan àmàlẹ́ èyí tí ò da nù yín àwọn tí ò da nù Islam wọ́n wà. kílẹ̀ yìí tẹ́ bá ń pa wá. Brother Ahmed this is common sense. Islock Mr. Ahmed bẹ́ẹ̀ nǹkan tẹ́ máa ń rò pé oníṣẹ̀ṣe náà we identify ourselves as Yorùbá target nǹkan tí Olódùmarè fún wa làwa ń showcase yẹn ẹ̀yin ẹ̀sìn yìí wọ́n mú wá láti wá fi split wa láti fi divide wa ni divide and conquer ni wọ́n ń pe logic yẹn ẹ gbé fún wọn ẹ dàrin wọn rú ó yá wọn máa para wọn máa bára wọn. ẹ̀yin kọ́ ọ̀gọ́ báyẹn ni o ṣé bó ṣe rí nìyẹn ni. bó ṣe rí nìyẹn mi ò lè parọ́ fún yín. ibi náà làwọn náà ti ń divide ẹ̀ yẹn pé ìṣẹ̀ṣe it's like you are not a Yorùbá you are minus yourself as you are not a Yorùbá. ọmọ Yorùbá ni mí o. you are oníṣẹ̀ṣe now but you are undivided. ẹ̀sìn oníṣẹ̀ṣe ni mo sọ. Yorùbá ò lẹ́sìn way of life wa ni
ìṣẹ̀ṣe is way of our life. Mr. Ahmed. Gbogbo agbádá jíjẹ́ ọmọ Yorùbá à ń ṣèṣẹ̀ṣe Yorùbá ibi à ń wọ̀ wọn agbádá ìṣẹ̀ṣe à ń wọ̀ wọn aṣọ ìṣẹ̀ṣe àwọn ọ̀pọ̀ ìṣẹ̀ṣe pọ̀ wọn bá lára. Why you say you are a Muslim you are not oníṣẹ̀ṣe. But ìmọ̀ ìjọsìn fún nǹkan míì ìjọsìn èmi bá yín sọ mi tí máa mí ní ìṣẹ̀ṣe. Wọ́n máa gbé yín débẹ̀ yẹn wọ́n máa gbé yín débẹ̀ yẹn bẹ́ẹ̀ ríra yín lóníṣẹ̀ṣe ọmọ Yorùbá ni yín oníṣẹ̀ṣe ni yín. Mo ń ṣèṣẹ̀ṣe Yorùbá. So why are you denying before? Ìmọ̀ ìjọsìn nínú ìṣẹ̀ṣe. Wọ́n máa gbé yín débẹ̀ yẹn má wọrí. Ìdí Sáúdí lẹ́yìn náà ń bọ ẹbọ Sáúdí lẹ́ ń bá wọn ṣe. Mi ò bọ ẹbọ Sáúdí. Ẹbọ Sáúdí ni náà ẹ ló ń tà wá fẹ́ lọ́nà kùtà ẹ lọ́nà. Ọba tó ní Sáúdí lèmi ń sìn tó ní ilẹ̀ Yorùbá náà òun ni mò ń sìn. Irọ́ Sáúdí kọ́ ló ní Sáúdí lẹ́ ń bọ̀ so wọ́n máa gbé yín débẹ̀. Nǹkan tí mo tẹ̀ fi wo débi bí ìtàn lákọ̀ọ́kọ́ òun ni pé nígbà tẹ gbé fọ́tò àlá ẹ̀sán pọ́lọ́wọ́ ọ̀tún méjì. A máa kà á fún yín náà MSc tẹ bá ti ka bí tẹ fẹ́ kà tán ẹ ka àlá bó ṣe lọ́wọ́ ọ̀tún méjì wọ́n máa kà á fún yín náà àwọn ò kí ń parọ́ bíbá yín náà. ẹ má darúgbó nǹkan. MSc ẹ lè gbé power tap yẹn síbi òkè ọ̀dọ̀ yín. Mr. Yomite wọ́n máa bá yín sọ̀rọ̀ ẹ máa ṣí máìkì ń sẹ́ni sùúrù. So MSc kan kọ́ tẹ fẹ́ kà fún Mr. Ahmed. Mr. Ahmed Ọlọ́run ò lẹ́sìn ọ̀ ṣe get Ọlọ́run ò kì í ṣe Christian kò dẹ̀ kì í ṣe Muslim. Allah ló lẹ́sìn Muslim làlá. Lẹ́sìn ṣe get. So Mr. Ahmed tafsir tí mo fẹ́ ka yìí òun ni Mọ̀júdí ẹ̀sẹ̀ rí Saheed Abdulali Mọ̀júdí òun ni tafsir Quran 21 verse 107 lọ́jọ́ sẹ́ pé wọ́n rán Muhammad kó jẹ́ ìkẹ́ gbogbo ayé òun la fẹ́ ka yìí. Only this verse can also be translated as. Wọ́n ní ìwé Kùránì tí wọ́n afẹ́ ka yìí 27 wọ́n nu àwọn ló túmọ̀ sí. They have sent you only as a blessing for the people of the world. Wọ́n ní wọ́n ti rán Muhammadu kó jẹ́ ìbùkún fún àwọn èèyàn ará ayé. In both cases it will mean that the appointment of the holy prophet is indeed a blessing. Wọ́n ní gbogbo ọ̀nà wọ́n ti yàn kó jẹ́ ìbùkún àti àánú. And mercy of Allah to the whole world. Tó wá látọ̀dọ̀ Allah sí gbogbo ayé. This is because he arose a neglectful world thought its heedlessness and gave it the knowledge of the criterion between the truth and the falsehood. Wọ́n ní nítorí pé ó dìde sí àwọn tí wọ́n ṣe àìgbọràn tí wọ́n gbọ́ wọn mọ ìyàtọ̀ láàrin òdodo àti ìgbàlà àti ìparun. And warned it very clearly of both the ways of salvation and ruin. Kí ó dẹ̀ ṣe ìkìlọ̀ fún wọn nípa ìgbàlà àti ìparun. Ẹ máa wá gbọ́ ibi tí mo fẹ́ ká yìí. Wọ́n ní this fact wọ́n ní òdodo yìí ó yá. has been stated here to tell the disbelievers of Mecca. Wọ́n ní òdodo yàbí òótọ́ yìí ó fìdí múlẹ̀ láti fi ṣàlàyé fún àwọn aláìgbàgbọ́ tó wà níbo ìlú Mecca. Lẹ́ẹ̀kan mo sọ fún yín Mr. Ahmed. Ẹ lè fún wọn ní Quran 12:2 sí kọ́fì mọ̀ bí àwọn ará bí lọ́nba. Wọ́n ní wọ́n rán Muhammadu wọ́n ní wọ́n máa rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sóní kálukú pẹ̀lú èdè ẹnu wọn. Àwọn Saudi Muhammadu wọ́n rán sí wọn ni wọ́n ò rán sí bòmí. So ẹ jẹ́ kí n wá lọ gbé ẹni Quran 12:2 àbí. So bí àpẹẹrẹ Mr. Ahmed tẹ bá ń sọ̀rọ̀ ń sìn tẹ bá wà Nàìjíríà tẹ bá ń bá ọgbọ̀n Yorùbá sọ̀rọ̀ ẹ máa sọ bíi pé ẹ máa bá wọn sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí mo ń sọ gbogbo ayé ṣe ń gbọ́ ẹ mọ̀ pé ẹ̀bọ ọmọ Japan wì ẹ̀bọ ọmọ Korea wì ṣóyè yín àmọ́ tó bá dọjọ́ iwájú ọmọ Yorùbá lè lọ sílẹ̀ Japan ṣe mọ̀ pé nǹkan tẹ sọ ó máa bá ọmọ Yorùbá tó wà ń bẹ̀ so tọmọ Yorùbá yẹn tó bá wá ṣe polongo nǹkan tí ẹ sọ yẹn táwọn aráàbẹ̀ bá gba nǹkan yẹn kò túmọ̀ sí pé nǹkan yẹn wà fún wọn ṣẹ́gẹ̀tì Islam jẹ́ àṣà àti ìṣe àwọn Saudi òun ló fi túmọ̀ sí pé ẹ lè bá Allah sọ̀rọ̀ pẹ̀lédè Yorùbá tó bá rú yín ló jẹjẹ kàwé láti bẹ̀ ẹ̀yin ẹ kírun fáàlà Yorùbá tálà bá gbọ́ Yorùbá tí mọ́ọ̀mù mọ́ṣáláṣí Yorùbá gba etí yẹn pè mí lọ́mọ àlè pé ẹ fẹ́ kírun fáàlà ní Yorùbá because ó máa wé kílẹ̀ ń sọ yìí ó máa ní eléyìí ò ṣe nǹkan kò ń ṣe àlà lélẹ̀ ṣíríkù lélẹ̀ kò sórúkọ tó ní pé ìtàn torí Allah ò gbọ́ English òun náà ṣètìrì báyẹn Allah ò gbédè míì Allah ò gbọ́ pidgin kò gbọ́ English kò gbọ́ Dutch Arabic nìkan làlá gbọ́ kò gbọ́ pa wọ́n ti gé tí ẹ lọ. Ìjọsìn nìyẹn. Ẹ máa gbọ́ nǹkan tá ìjọsìn sì kò ṣe gbédè míì nǹkan tá à ń sọ fún yín nìyẹn. Ìbí à ń ṣàdúrà lédè Yorùbá. No ẹ fẹ́ kírun fún Allah kí ló dé tẹ́lẹ̀ kíní ẹ fẹ́ jọ́sìn fàlà kí ló tẹ́lẹ̀ jọ́sìn lédè Yorùbá ṣé bọ́n Yorùbá lẹ́yìn
ó túmọ̀ sí pé èdè yín ẹjù èdè yín nù orúkọ yín ẹjù nù gbogbo nǹkan yín ẹjù nù ẹ wá mú ti Arab tẹ bá wò àṣà àti iṣẹ́ Arab lẹ́ ń ṣe ṣẹ́ gbé síbẹ̀ ms kẹ́ka fún wọn 12-2 yẹn ká dẹ̀ tẹ̀síwájú. Mr. Ahmed kínní yìí a mọ̀ pé tíyàn bá ti ń ṣe ẹ̀sìn kò ní lè wọ́n fẹ́ lo ọpọlọ mọ́ ẹ̀sìn ṣe get ẹ̀sìn tako ọpọlọ àmọ́ tẹ́ bá farabalẹ̀ lọ wọ ẹ̀yẹn bèrè lọ́wọ́ mọ́mú yín pé Muslim làwọn kírun Yorùbá ṣebí Allah náà gbọ́ Yorùbá ẹ̀mọ̀ tẹ́ bá kọ́ sọ ẹ sọ pé ẹ bèrè lọ́wọ́ ìṣọ́lọ́run gbọ́ Yorùbá ẹ̀ máa dọ́ máa ní ẹ tẹ́ bá sọ pé bọ̀ṣẹ́lẹ̀ kírun Yorùbá ó máa ló tì ìdí tẹ́ máa fi mọ ìyàtọ̀ láàrin Allah àti get kínní yìí kò lọ fa Allah fún àwọn ọmọ Saudi ni àwọn Àràbù kò kàn wá lẹ̀ wá rárá àti rárá so Allah a máa júwe bó ṣe lọ́wọ́ ọ̀tún fún yín ẹ dúpẹ́ lọ́wọ́ Àkànbí ló fún Allah ní aṣọ green yẹn Àkànbí ló dá aṣọ fún Allah. fọ́tò tẹ̀kọ̀ lọ gbé tẹ̀ ń gbé kiri pé. mo lákàn ẹ dúpẹ́ lọ́wọ́ Àkànbí ẹ sọ pé fọ́tò tà lọ gbé inú Kaaba lọ so mọ́ Àkànbí ó ṣèrànlọ́wọ́ fún Allah. ẹ̀yin wọnú Kaaba lẹ́rìí ni. mo ti gbọ́ ms ẹ tí gbé sí o Ọlọ́run tó wà bẹ́ẹ̀ náà lóyún. mo ń tọ́ láti ṣí ó kàn lóòdù ní so mo fẹ́ lo fóònù mi mọ orísun lẹ́yìn tí ó. ẹ dúpẹ́ lọ́wọ́ Àkànbí o Mr. Yomi máa ti lè dúró láti bí ms sọ̀rọ̀. lọ́wọ́ rẹ̀ kán dúró kán ṣe ẹ̀yin lè máa bá wọn sọ̀rọ̀ ẹ wo. náà ms yìí náà lè máa sọ̀rọ̀ ibo lẹ́ ń lọ ọjọ́ máa ṣe tán ni. ok mo ti zoom mo ti mú. táìmù ń lọ. ó yá ẹ wo Mr. Ahmed. ẹ jẹ́ kó kà Mr. Ahmed náà ní kó kà. ó yẹ ká. Bismillahirrahmanirrahim. Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qiluna. kí ni túmọ̀ ẹ̀. nígbà tí mo lè gbé. kí Lárúbáwá gbádàfàwò kan ìjọ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. a ti sọ wọn ní Kùránì yìí a ti sọ kalẹ̀ ní èdè Lárúbáwá kó lè bá a yé yín. àwọn Mr. Ahmed. wọ́n wo lọmọ Lárúbáwá. ní èdè Lárúbáwá kó lè bá a yé yín. àwọn wo ló ń sọ Lárúbáwá àwọn wo lọmọ Lárúbáwá tó ń sọ Lárúbáwá. àwọn Arábù ni. so kíní ìyanjú àwa lákàn ń fa nǹkan àyanjú hàn láàmú nǹkan tí ò ń ṣe tiwa àwọn fẹ́ máa fà á pé àwa á ní bẹ̀ àwọn àfáà ò lè sọ gbọ́ kíní ìfún yín náà. àwọn àfáà yẹn mislead everybody ni wọ́n dì sí tó àti mú. wọ́n sọ pé Arábù lè máa sọ lọ́rùn kí ló kàn yín pẹ̀lú Arábù lọ́rùn Arábù bíi báwo. èyí tí mo sọ fún yín lẹ́ẹ̀kan kó má dà yín pé mo sọ̀rọ̀ mi ò mẹ́rin ẹ̀ wá ẹ bá lọ sí Suratu Yunus Quran 10:47. There's one thing that kémi tó bẹ̀rẹ̀ sí ní ájú pẹ̀lú nǹkan kan lẹ́ máa kọ́kọ́ ṣe fún mi. ẹ jẹ́ kí n ka ilé ìkẹ́ tó sọ̀rọ̀ ẹ máa gbọ́ o ó ní and for every community there is a messenger. fún gbogbo ìlú fún gbogbo agbègbè fún gbogbo orílẹ̀-èdè. there is a messenger. òjíṣẹ́ wà fún wọn òjíṣẹ́ ń bẹ fún wọn o. ṣé ń gbọ́ o ṣé mọ̀ pé òjíṣẹ́ ẹ̀ tàwọn Árábù ni Muhammadu. òun ló sọ Árábù. ó wá sọ pé after their messenger has come. lẹ́yìn tí òjíṣẹ́ wọn bá ti wá tó òjíṣẹ́ wọn bá ti dé tó dẹ́rẹ́ confam. wọn ò sọ pé lẹ́yìn tí Muhammadu bá dé o lẹ́yìn tí òjíṣẹ́ Muhammadu bá dé ó wá ní judgement is passed on them in all fairness. ìdájọ́ wọn máa wá ní déédéé tí ò ní sí àbòsí wọn mú gbà kan bọ̀ kan nú. ìjọ ti ka eléyìí fún yín rí. níbo ló ti fẹ́ kà á. wọ́n fẹ́ gbowó rẹ̀. Mr. Ahmed. àwọn ọmọ ọlọ́mọ wọn àfa assurance. a tún máa mú kò tí ẹ mélòó gan la fẹ́ mú. ms ẹjọ tí Mr. Ahmed tó lọ ẹ fún wọn níbi yàrá àpàdáwọ ọtún ẹ̀mejì Àkànbí ẹ̀kọ́ fọ́tò yẹn. wọ́n fẹ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹjọ́ kan sọ̀rọ̀. ẹ pé Allah yẹn wọ́n fẹ́ mọ tà Allah yẹn ó wà lọ́kàn wọn gan. ẹ dúpẹ́ lọ́wọ́ Àkànbí o Àkànbí ló dáṣọ fáfà láàlá ó tún pa aláró Àkànbí ọlọ́ba. ẹ lè kọ Àkànbí ẹ máa padà ṣe ránẹ̀kì fáàlà tó máa jẹ́ green by green náà ló láìkì. ẹ bá wọnú Kùránì Suratu Miriam yẹn ìgbà tó lóun rán Gabriel wá tó wá gbẹnu sí abẹ́ Miriam tẹ́ bá rántí verse yẹn ṣe mọ̀ pé ó ní àwọn rán Gabriel wá níwà perfect èèyàn aṣọ green náà ló wọ̀ ibi tó ti ń gbẹnu sábẹ́ Miriam Allah yẹn yà wèrè gan. ms ó yẹ gbóhùn sókè. Mr. Ahmed lè kọ hadith yìí lẹ this is Sunan Nisai 5379. Only it was narrated from Abdullah bin Amir
Abdullahi bin Ami gbé wa débẹ̀ ó ṣàlàyé ó sọ ìròyìn pé prophet said, Muhammadu ṣàlàyé nínú kókó ìwé ìròyìn pé those who are just and fear will be with Allah Most High on the thrones of life, àwọn tí wọ́n ṣe dáadáa wọ́n máa wà pẹ̀lú Allah lórí ìjókòó mọ́lẹ̀ rẹ̀ at the right hand of the most merciful. ní apá àtún Allah tó lóhun aláàánú jùlọ. Those who are just in their rulings and in their dealings with their families, àwọn tí wọ́n ṣe dáadáa nínú ìdarí wọn àtàwọn mọ̀lẹ́bí wọn fún and those of whom they were in charge. àtàwọn tó wà lábẹ́ wọn táwọn jẹ́ aláàbò olórí. Ẹ wá gbọ́ bí dáadáa. Muhammad, one of the narrators, said in his hadith, Muhammadu Adógidọ́pẹ̀ Obama lùsùbọ́kùsùn ó wá ń ṣàlàyé nínú àlàyé rẹ̀ kan pé and both of Allah's hands are right. ọwọ́ Allah méjèèjì apá ọ̀tún ló wà àkànbí ẹ bá wa gbé sí ẹ̀mẹ̀sẹ̀ bá wa gbá kànbí ẹ jẹ́ kó tóbi káwọn èèyàn rí Allah lọ́wọ́ ọ̀tún méjì wọ́n dé mọ́nú Kaaba ni ṣẹ́rí ẹ dúpẹ́ lọ́wọ́ àkànbí o àkànbí ọlọ́ba àkànbí ọlọ́ba ẹ dáṣọ fún àlàyé tó bá mi pa láró. Okay, so Mr. Ahmed ẹ má ṣe yọnu ẹ lọ ṣe campaign fún wọn. ẹ má ti jà wọn bọ ẹ jẹ́ kí n play fídíò yìí fún wọn. àwọn òkè ibi táwọn ọmọ làrá búkan tó ti sọ bá láṣẹ lílo tó ṣe ms. wọn ní àwọn àdìtì ni so. ẹ ṣe ms ṣe láṣepé fún Mr. Ahmed ẹ ṣe. so Mr. Ahmed mo láìkí yín ni o bá jẹ́ wù. And both of Allah's hands are right hands. We believe that and both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are right. Huh? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Hadith ta kà fún yín tán nìyẹn o tẹ̀ ní ara o òun náà sọ yẹn o. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe it and we affirm it without thinking too deeply about the actuality of this action. The same thing to ṣe Mr. Ahmed. They just believe without. ìbẹ́ gbọ́n kan tí wọ́n sọ wọ́n ní nǹkan tí Quran àtàdísì bá sọ ẹ gbọ́dọ̀ ro ẹ gbọ́dọ̀ lo ọpọlọ yín ms ẹgbọ́n kan tó sọ mí wọ́n ní Allah ojú kan ló ní ó wà ní àárín báyìí lójú àlá wa ayé Allah ti ta ó wà níwò báyìí ó ní lójú láàrin báyìí ó wà lọ́wọ́ ọ̀tún méjì ṣé ẹ rí àsìkò tí Allah yín ṣẹ̀sìn àsìkò social media yìí tiẹ̀ ló dáa jù. So Mr. Ahmed àwa nífẹ̀ẹ́ yín ni ọ́ la ṣe ṣe gbogbo ìta ṣe yẹ. ṣe pé ṣì gidi mẹ́ka lẹ̀ ń bọ̀ ẹ máa kírun fún lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ forí balẹ̀ fún. ms ẹ jẹ́ kẹ́ni mọ̀ pé òkúta náà ló ń bọ̀ lọ́ máa ń kírun fún lẹ́ẹ̀márùn ẹ jẹ́ kí Mr. Ahmed mọ̀ torí èèyàn mi ni wọ́n Sunan Sahih Buhari yẹn ẹ jẹ́ kọ́ rí òkúta lẹ máa ń kírun fún lẹ́ẹ̀márùn lójúmọ́ Mr. Ahmed ẹ lè máa mọ̀ so tẹ bá ń gbọ́ abọ̀kúta bọ́ ṣìgìdì ẹ̀yin Muslim lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ń bọ òkúta lẹ́ẹ̀márùn lẹ́gbọ́dọ̀ forí balẹ̀ fún ẹ máa kọjú sí tó òkúta yẹn wà ṣé àwọn tó bá pín gbogbo ìlàlá wà ó yẹ kí fèsì anywhere kẹ bọ̀ wọ́n bí Muslim náà dá wà á kọjú sókúta yẹn wà á dẹ̀ forí balẹ̀ fún lẹ́ẹ̀márùn ṣé pọ́ tún fi dandan sí pé ìwọ tó bá ṣe aláàyàn ti ba ayé àwọn èèyàn jẹ́ gan. olórí bù multiphonessing níbi tó ṣe ms ká lọ ayé àti bàjẹ́. níbi káwọn kíní ìjà lórí burúkú dé wọ́n ti sọ pé táwọn mùsùlùmí tó bá fẹ́ sùn bẹ́ẹ̀dì wọn gbọ́dọ̀ yọrí bẹ́ẹ̀dì wọn sí kíbla ìdí ni pé tó bá máa kú ẹ̀mí wọn yẹn ẹ̀wọ̀n pété bá fẹ́ pe ẹran náà ẹ gbọ́dọ̀ yọrí ẹran yẹn. wọ́n kọjú ẹ̀ sí Allah. Allah lè gba ẹ̀mí yẹn á lè rẹ́mi yẹn lò ẹ máa gbọ́ ó ní narrated by Abu yọ Mr. Yomi mútu náà ms ẹgbẹ́ sókè. narrated by Abu Raja. Abu Raja ṣàlàyé nínú kókó ìwé ìròyìn ẹ̀ nínú àdìsí pé. we used to worship stones. àwọn Muslim máa ń bọ òkúta wọ́n máa ń sin òkúta. and when we found a better stone than the first one. tí wọ́n bá wá rí òkúta míì tó dájú tẹ́lẹ̀ lọ. we will throw the first one and take the later. wọ́n wá lọ ju òkúta àti tẹ́lẹ̀ nù wọ́n wá mú mi tí wọ́n bá rí. but if we could not get a stone.
àmọ́ tí wọn ò bá rí òkúta míì àwọn abọ̀kúta. They will collect some earth. Wọ́n wá bu iyẹ̀pẹ̀ wọ́n á ṣa iyẹ̀pẹ̀ jọ àwọn bíi iyanrìn wọ́n á ṣàjọ. Then bring a sheep and make that sheep over it. Ẹ máa wo wọ́n wá mú àgbò àbí àgùntàn wọ́n wá pa ẹ̀jẹ̀ wọ́n wá dà sí pẹ̀lú ògógóró wọ́n á pò pọ̀ wọ́n wá fi máa pa òkúta yẹn wọ́n wá ṣe kí ni. And perform the tawaf around it. Wọ́n wá ṣe ètùtù wọ́n wá máa yí òkúta yẹn ká. So ms ẹ show fídíò yẹn àṣẹ rí pé wọ́n yìí ń ṣe dìsìn wọ́n dẹ̀ yìí máa ṣe lọ́la wọ́n ṣe lọ́túnla. So tẹ bá rẹni tó ń sọ pé muslim ò ṣe nǹkan kan nǹkan tí wọ́n ń bọ òun láti sọ fún yín yẹn muslim ń bọ òkúta wọ́n ń bọ àpáta kí wọ́n lè fẹ́ sọ. Ipe àwọn kan ń bọ kinní kan ẹ máa sọ pé àwọn. Tọ́ba ti lẹ́yìn ń bọgi bọ pé ẹ sọ fún wọn òkúta ló ń bọ. Batase. Ẹ wo wọ́n ti ń fatasi díẹ̀ àlá ẹ wo ẹ wo ẹ wo. Batase la traite. Batase. Il y a des volumes. S'il y a des volumes, le premier le voit écrit moi, il y a des volumes. ms bí wọ́n ti ń yọrin yẹn ní lọ́wọ́ ni. Òun ni ibi tó ti ń yọrin yẹn ni. Ṣé lè. Exactly. Táwọn bẹ́gà ti bá wọn ṣe. Ó gúrúmà. Olórí búbú làwọn tó ń ṣẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ti lọ. Sódà Akànbí láìkí Mr. Ahmed ẹ jẹ́ ká ka bí Muhammad ṣe gbókù sùn fún wọn. Akànbí fẹ́ kí Mr. Ahmed gbọ́ bí Muhammad ṣe bá òkú sùn Akànbí fẹ́ kí Mr. Ahmed gbọ́. Ṣé ti lókùúta tẹ̀ ń bọ ẹ máa kó 11 million lọ sí Saudi Òkè Olúmọ wà ń bẹ̀ ẹ lọ. Òkè Olúmọ wà ń bẹ̀ ẹ lọ. Òkè Gẹ̀tì wà ń bẹ̀ ẹ lọ ẹ wá ń lọ sí. Olówó Èkó. Omi sẹ̀mìsẹ́mì omi Ọ̀ṣun wà ń bẹ̀ ẹ lọ omi sẹ̀mìsẹ́mì lẹ́wà lọ pọn. ẹ̀yin nìkan lẹ́kàn sọ̀rọ̀. No a fẹ́ dá Mr. Ahmed lóhùn Mr. Yomi àti ṣe tó ń san àkọ́fẹ́ ká vaasi ẹyọ kan fún wọn a máa tẹ́ǹsì. Nǹkan tó wá yá tí Muhammad ti bá òkú sùn la fẹ́ ká fún Mr. Ahmed. Mo fẹ́ ká tún kà báyìí. Ẹ bá dé ìgbà ẹ̀jẹ̀ bá ń complain ẹ mọ́ ń béèrè question lọ́wọ́ àwọn àfáàyàn tó máa ń parọ́ fún. Ó yà mí lẹ́nu nọ́ọ̀mù ló máa ń sọ nọ́ọ̀mù àwa ta tún fi ràn yín àfáàyàn ò fi ràn yín rí àwa ń fún yín lẹ́rìí à ń bá yín fata sí ẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ wa. Nǹkan tó máa ń yà mí lẹ́nu iṣẹ́ tó ẹ̀yin èèyàn tẹ̀ ń wò wá àwọn tó ń wò wá ń sìn bíi 450 ṣe rẹ ẹjọ ẹ̀yin tẹ̀ ń wò wá yìí ṣe rí òkúta tí wọ́n ṣò tí a fi wọ̀nyí tí wọ́n ń bọ yẹn òkúta yẹn kí Islam tó bẹ̀rẹ̀ ló ti wà ń bẹ̀ yẹn o lọ́n ti ń bọ́ báyẹn o kò dẹ̀ yí padà dì sìn àwọn àáfàá yìí wọn ò dẹ̀ sọ pé ẹ wá o ẹ bọ àwọn Saudi là ń ṣe o ṣìgìdì òkúta là ń bọ wọn ò sọ òun rè talent èèyàn kan ti sùn ó dàbí dami òkè yẹn ti sùn ó dàbí dami. ó yẹ gbé sókè ms ibi tó fẹ́ ká níbi tí Muhammadu ti lọ bá òkú sùn. Narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé ń gbé wa débẹ̀ nínú àdìsí rẹ̀ pé. Muhammad put on her my shirt. Muhammadu bọ́ aṣọ rẹ̀ ó dẹ̀ wọ̀ fún òkú Fatima tó jẹ́ ìyá àlè lára. That she may wear the clothes of heaven. Pé Fatima lè wọṣọ yẹn gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà aṣọ Ọlọ́run. And I slept with her in her coffin. Muhammadu dẹ̀ kó ìbásùn fún òkú Fatima nínú ìsà òkú. That I may lessen the pressure of the grave. Muhammadu ní bóun ṣe ń pàpà sí pé òkú Fatima òun fẹ́ bá dẹ ìyanu ìsà òkú. He was the best of Allah's creation to me after Abu Talib. Ó ní lẹ́yìn Abu Talibu nínú àwọn tí Allah dá pé Fatima ní ẹlẹ́kejì tó dá. The prophet was referring to Fatima the mother. Muhammadu ń bá Fatima tó jẹ́ ìyá àlè wí. Demetrius explains. Nínú àlàyé tó tẹ̀síwájú wọ́n tún ṣàlàyé pé. The Arabic word used here for slept is idtajat. Èdè kí ọkùnrin fi nǹkan sóbìnrin lára àbí kó fún ní dọ́gì àbí banana style cowgirl gbogbo ẹ̀ báyẹn wọ́n pè ní istaja. And literally means lay down with her. Tó túmọ̀ sí pé Muhammadu fún òkú yẹn ní dọ́gì ó fún ní banana cow standing missionary mommy and daddy. It is often used to mean lay down to have sex. Tó túmọ̀ sí pé wọ́n máa ń lò pé àjọṣepọ̀ Muhammadu ń bá òkú yẹn sùn. Muhammad is understood as saying that because he slept with her, she has become like a wife to him. Ó jẹ́ àmàlára jẹ́ Muhammadu ní bóun ṣe ti nǹkan bọ ojú ara obìnrin yẹn tóun ń bá lájọṣepọ̀ yẹn tóun ń pàpàpà sùn pé ó ló ti túmọ̀ sí pé obìnrin yẹn ti di ìyá àwọn Muslim.
So she will be considered like the mother of the believers. pé Fatima ti di ìyá àwọn Muslim. This supposedly prevents her from being tormented in the grave. ó ní eléyìí á lè bá dẹ ìyà tó yẹ kó jẹ nínú sàòkú yẹn á bá dẹ ẹ́. Since Muslims believe that that as people wait for the judgment day, nígbà táwọn Muslim ti nígbàgbọ́ pé wọ́n máa ń dúró de ọjọ́ ìdájọ́. they will be tormented in the grave. tó dẹ̀ jẹ́ pé ìyà máa ń jẹ wọ́n nínú ìsàòkú. To reduce the pressure here means that láti bá dẹ ìyà nínú ìsàòkú ń bíbá túmọ̀ sí pé the torment won't be as much because she is now the mother of you Muslims. ìyà nínú ìsàòkú yẹn ò ní pọ̀ mọ́ torí nísìnyí ó ti di ìyá àwọn Muslim. Muhammadu ti bá lájọṣepọ̀ tata papa su pé lẹ́yìn tí Muhammadu ti fún ní dọ́gì cow standy banana oríṣiríṣi. sẹ́rí nǹkan tí mo fẹ́ ká fàyọ́ ń bẹ̀ yẹn olówó èkó ms. ẹ sọ bí ta ti ka ẹjọ́ o kánsá òótọ́ ni òótọ́ àti kàní yìí o cancer ele screenshot ẹ. ìwọ tó bá fẹ́ rí. Al-Humor, the treasure of deeds by. volume kini volume 13 page number 60961. nǹkan tí mo fẹ́ ká jù síbẹ̀ yẹn olówó èkó ms. Muhammadu tí ò rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ gbálẹ̀ nínú iná nínú yàrá ó wá torí ògbò tó fẹ́ dún òkú ó wá sọ pé bí wọ́n ṣe bá òkú yẹn tán. ms òótọ́ ni Àkànbí tún gbé wa débẹ̀ ms yẹ kàkà bẹ̀ yẹn bó ṣe báyà tiẹ̀ bẹ̀bẹ̀ Muhammadu gbá wa ni Àkànbí ẹ ṣe Àkànbí sọ mí jí mo gọ́ra mi. Àkànbí jẹ́ ká dá your might yìí. no ms ẹ jẹ́ ká sọ bẹ̀ yẹn Àkànbí sọ wá jí òótọ́ ni ẹni tí bàbá àti ìyá tiẹ̀ wọ náà ó wá lóun fẹ́ gbàyàn kan lẹ̀ no Àkànbí sọ wá jẹ́ ká wà lọ́dún lọ́dún yóò yà. no Àkànbí sọ wá jí. Àkànbí sọ wá jí ẹ̀ka bẹ̀yẹn Mr. Ahmed wọ́n á máa gbọ́ wa níbi tó wọ́n bá ṣe ń sùn. bí ìsọyí Muslim 976b Abu Hurairah reported. Abu Hurairah ṣàlàyé pé ẹ ní sùúrù Mr. Yomi ẹ̀yin ló kàn sí ẹ má kàn jù. The apostle of Allah visited the grave of his mother and Muhammadu lọ sí ibi ó lọ kí ibi ìsàòkú ìyá rẹ̀. And he wept. Muhammadu wá ń ké wọ́n gbé garawa fún ké. And moved others around him to tears. ibi tí Muhammadu ti ń ké tó ti ń yí lọ yíbọ̀ gbọ́n tọ́jú wa náà bá ń ké wọ́n bá gbé korodómù fún wọn wọ́n bá ń ké síbẹ̀. Muhammadu bá wí pé from my Lord to beg forgiveness for her. Muhammad lóhun bẹ Allah kó bóun dáríjì ìyá òun. It was not granted to him. Allah lóhun gbọ́ pa àwọn lè dáríjì ìyá Muhammadu àti bàbá Muhammadu. To visit her grave. Muhammadu bá tún bẹ̀ pé Allah jọ̀ọ́ ṣàánú mi ó yá jẹ́ nǹkan lọ́jọ́jú so kóhun kàn lọ́jọ́jú MSN ní sùn kóhun kàn lọ́jọ́jú sí ìsàòkú ìyá òun kálá jọ ẹ tẹ̀síwájú. And it was granted to me to visit the grave. Allah bá ní Muhammadu mo kàn gbà ẹ́ láàyè kó lọ wo ibi tó sin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sí àmọ́ mi ìdáríjì ìyá rẹ̀ àti bàbá rẹ̀ o inú náà ló máa kú sí. But that makes you mindful of the death. Muhammadu bá sọ fún wọn pé torí ìdí èyí ẹ máa rántí ọjọ́ òkú o. Muhammadu bá tẹ̀síwájú ms sáré débẹ̀ pàápàá. torí pé òkú ìyá ìgan ti pẹ́ ni Muhammadu bá bá fún kó lè wà. Ọlápọ̀ ti sin ọ̀nà ti jí ó ti jẹrà. tẹ bá rántí pé wọn kì í lọ fíṣítì òkú nínú Islam nǹkan tó fi bẹ Allah nìyẹn o. ibi tá à ń lọ ládé yìí Àkànbí ló gbé wa débẹ̀. This no Abu Dawud 4718 Anna said. Anna wá ń wí pé. A man asked. arákùnrin kan lẹ́yìn tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tó ti lọ bẹ̀bẹ̀ wá lọ bá Muhammadu wá ń béèrè Muhammadu. There is my father messenger. báwo ni ìrìn àjò tó rìn bàbá tòun kọ́ mu bàbá òun wá. He replied. Muhammadu bá ń fọ́rákùnrin yẹn lésì pé. Your father is in hellfire. Ó já mi lára jẹ Muhammadu bá ń sọ fọ́rákùnrin yẹn pé bàbá rẹ̀ ń bẹ́ẹ̀nu náà já àná mọ́ ó ti jóná pé egun. When he turned back. arákùnrin yẹn bá ń wò báyìí pé Muhammadu tó lọ kí ìyá àti bàbá rẹ̀ tó fẹ́ máa lọ Muhammadu bá sọ pé wá gbọ́ o. My father and your father. Muhammadu wá sọ mẹ́sì Muhammadu wá sọ fárákùnrin yẹn pé bàbá ti wọ àti bàbá tòun Muhammadu Rasulullah tó jòjìṣẹ́ Muhammadu òjíṣẹ́ Allah tọ́wọ́n Muslim ń tẹ̀lé ẹni tó ló máa gbà wọ́n lẹ́nìyẹn o. ó ní bàbá òun wà nù náà já àná mọ́ ó ti jóná débi pé ó ti jóná kéegun. olórí burúkú ni Muhammadu yóò kàn parọ́. Muhammadu tí ò lè gba bàbá àti ìyá ẹ̀ lẹ̀ lẹ́yìn wọn ọmọ Yorùbá wá rò bí Muhammadu lè gbà yín lẹ̀. Mr. Yomite ẹgbọn sókè yá. ẹ jẹ́ tètè sọ jí kẹ́ ètè jí
no mi ìmọ̀ tó kọ́kọ́ dé nínú Mr. Ajiboshin àbí Yomite. Yomite. No kọjọ bára wọn sọ̀rọ̀ ẹni tó bá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ torí ìkọ̀kan náà lọ́jọ́ ń já. Yomite wà ń bẹ̀ Ajiboshin yẹn ò sí ń bẹ̀. Ok. Yomite ẹ̀ tẹ̀sí. Mo wà ń bẹ̀ o. Yomite ẹ̀ ṣí máìkì Mr. Ajiboshin ẹ̀ jẹ́ má bínú Yomite ó dà pé dátà wọn ti fẹ́ tán. Ẹ kálẹ́. Ẹjọ́ gbé big juice wọlé olówó èpè jẹ́ kí n lọ sùn. Ẹni sọ yẹ ká àtẹ́ǹtì wọn tán náà ẹni sùúrù tí bí ìjọba wà ń bí ẹ ṣe àìkàwá sókè. Ó yá Yomite tẹ̀síwájú. mi ò fẹ́ kí ẹnì kankan lọ sùn èyí tó yẹ̀yìn lẹ́ ń gbé proof jáde lẹ́jọ́ kó máa déyàn kan ló máa dá mi lóhùn. Ó yá ń gbọ́ yín mo wà ń bí. Fine. There is something tèmi ò kí ń ṣe oníṣẹ̀ṣe yìí àbí. Ọmọ Yorùbá ni wá. Muslim dẹ̀ lè mi Muslim làkàn bí ọlọ́ba Muslim lẹ́mẹ̀s Muslim nìyá Mọ́lẹ́ká mo rò bá ti dá yín lóhùn. Ẹ̀dẹ̀ ń kírun àbí ìkọ̀kan ọ̀tọ̀ ní pé kéèyàn jẹ́ Muslim. Yorùbá la máa fi ń kírun ṣé máa ń wá bí lẹ́bí Friday a máa ń kírun ní Yorùbá. Friday a máa kírun. Bẹ́ẹ̀ni Yorùbá la máa fi ń kírun tiwọn. Yorùbá la fi ń kírun. Ẹni tíra. Kùránì kò sí Kùránì tí a kì í kà. Tí n bá fi wọ̀nyí tí n bá fi inú ilé wọ̀nyí gan ẹ̀rù máa bá yín àdìsí ta nínú ilé yìí kò ń ṣe kékeré o. Kò lọ fà. Nítorí wọ́n sọ pé ilé àrùn ní ìmọ̀ òkun síbì kan a gbọ́dọ̀ wáyé. Ìmọ̀ yẹn náà là ń fi yá àwọn èèyàn yìí. Ìmọ̀ ọlọ́lá dín ní. Ọgbọ́n ògbé. Bẹ́ẹ̀ni. Ó sọ pé ṣé Mùsùlùmí ni àbí lórí. Muslim ni wá àti dá yín lóhùn Mùsùlùmí ni wá. Ọ̀tọ̀ ni Muslim àwọn Muslim wà fún tó yẹ pé lẹ́nu. A ní Muslim ni wá ms bí akẹ́yìn tó dá wọn lóhùn dàbí wọn ọ̀gbọ́n mi dáadáa. Mo ń béèrè pé ṣé Islam lẹ́ ń practice. Bẹ́ẹ̀ni a mọ Ọlọ́run Elédùmarè lọ́kan àbí ms mélòó lélẹ́dùmarè. Ẹyọkan lélẹ́dùmarè. Àkànbí mélòó lọ́lọ́run Elédùmarè. Ìyá Múlíkà mélòó lọ́lọ́run Elédùmarè ẹyọkan la mọ̀ sí kò pé méjì kò pé mẹ́ta. olórogún ọ̀dẹ̀ lọ́ba kan. Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ ẹ̀ ń sọ mo ní ṣé Islam lẹ́ ń practice. Bẹ́ẹ̀ni sẹ́ àti dá yín lóhùn bẹ́ẹ̀. Kí ni nǹkan tẹ́ fẹ́ fà yọ tí ẹ fẹ́ ká ka Quran fún yín ni. Ẹ ka Quran fún mi. Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin. Àkànbí ẹ má dá wọn lóhùn ẹ jẹ́ kó sàn kó tó bá wà Àkànbí ẹ má dá wọn lóhùn kí lẹ bá wà Mr. Yomite. Àkànbí ẹ mútu Àkànbí Mr. Yomite kí lẹ bá wà. Nǹkan tí mo ṣe ń tà láti understand yìí. Kí lẹ bá wà ẹ̀sùn kan tẹ fẹ́ kí lẹ bá wà. Ní pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàrọ ní pé. Ẹni sùn ṣé Sálàfí ni ni àbí tẹ̀blíkì ní àlìsùn náà èwo ni. Mùsùlùmí ni mí. Àti Muslim làwa kí lẹ bá wá ẹjọ́ a ní èèyàn kan tó fẹ́ sọ̀rọ̀ Ajiboshin bí akọ́ṣí máìkì ẹ̀yin kàn wá ṣe ń tàbí fún wa àti dá yín lóhùn. Fálásì tẹ lọ mú yẹn ni mo wà against. Fálásì báwo tá a kà jáde fún yín nínú Quran àti àbí. Ọ̀tọ̀ ní kéèyàn ka Quran ọ̀tọ̀ ní kéèyàn. ms fi wọn ms bìnrin kan tó fẹ́ ẹjọ́ ìwéwé ìyàwó ní táìmù kí lẹ fẹ́ Mr. Yomi ṣáàjì ka Quran kan bí sí òun bẹ́ẹ̀. Ahmed nígbà yẹn lẹ́ẹ̀kan ẹ farabalẹ̀ pẹ̀lú ẹ̀. Ìgbà tí wọ́n ms ó yẹ bá wọn sọ̀rọ̀ ms ẹ bá ẹni sọ̀rọ̀ ẹjọ́ sọ. Ó dáa kí ni nǹkan tá a bá Mr. Ahmed sọ ń bì tí ó jẹ́ pé irọ́ la pa. Try láti sọ tẹ́sí ń confuse ìmọ̀ni ẹ̀. Ó yẹ mú ẹyọkan jáde ẹmẹ́yọkan tá a fi confuse ìmọ̀ni ẹ̀ jáde ẹjọ́ ẹ mú jáde. Ọlọ́run bá òun ṣe Allah. Tí bá ti kà ń bì ṣe bẹ́ẹ̀ náà rí pé Allah lọ́wọ́ tún méjì ṣe bẹ́ẹ̀ dé rí táwọn Àràbù sọ àwa kọ́ la sọ náà. Ọlọ́run ṣàlọ́ àná ṣe wọ́n tú fún yín ni bẹ́ẹ̀ ṣe wà ń ṣe. Ẹ ṣe pé tẹ́ni ẹyẹ ni wò Mr. Yomite ta ni Muslim àkọ́kọ́. Adam ni. Fún wa lẹ́rìí so ms bá ti rọrùn kọ́sọ́mà báyìí tọ́kùn wọn fẹ́ máa ẹlòmíì ó lè máa leave ẹ̀wọ̀ rẹ̀ ní báyìí sọ ládàmọ̀ ní Muslim àkọ́kọ́ so ẹ fún wa lẹ́rìí tó wà ní Quran. Adam ni. Ẹ fún wa lẹ́rìí wọ́n ní kẹ́ sọ̀rọ̀ sókè brother Yomi. Ẹ̀yin kan tá máa sọ irú àwọn tó máa wá ṣe báyìí wọn mọ̀ kankan Mr. Adam yẹn mọ kí ó jù wọn lọ. Ẹ fún wa lẹ́rìí Ádámọ̀ ní Muslim àkọ́kọ́. Mo sọ fún yín pé Adam lẹ́yìn àkọ́kọ́. Ẹ fún wa ní ẹ̀rí nínú Quran àbá dis òun dà. Ẹ má bínú olówó èkó ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ̀jẹ̀ máa bá wa tap ẹ̀yin tẹ́ bá ní fóònù méjì ẹ kàn lè tẹ̀ sí Google pé ta ni first Muslim kẹ́ ẹ̀ wò bí Adam ló máa gbé wa. So Mr. Yomi yàtá ni ẹ fún wa lẹ́rìí bí Ádámọ̀ ní first Muslim. Adam ni first Muslim. Ẹ fún wa lẹ́rìí ẹ̀rí yín dà.
Then you are talking of Muslim. ẹ fún àwọn ní sùúrù mi mọ ms ta ló máa ṣàlàyé fẹ́ ni àwọn òkè ń fẹnu sọ̀rọ̀ bí ẹ máa fún wa ní Quran abadis mo ń bọ̀ so ms ẹ bá wọn sọ. Mr. Yomi Mr. Yomaiti tó bá Mr. Yomaiti èèyàn kan ló ti sùn tẹ́ gbé wọlé o ẹ dá pé CNN Yorùbá yìí ti sùn. ìmọ̀tò tẹ̀lé bá gbé wọn ẹ máa mú tù wọn ẹ máa tẹ̀síwájú lọ ms. Mr. Yomaiti ẹ sọ wípé Adam ni first Muslim tó bá jẹ́ pé Adam ni first Muslim kò ní sí nǹkan tí à ń pè ní pre-Islamic era ṣé ẹ jẹ́ ká máa lo kárakára náà máa fi òye gbé kínní nǹkan tó fi lè mú tó jẹ́ pé àwọn àsìkò kan wà tí à ń pè ní pre. I'm not here to argue but I'm here to seek knowledge and we are teaching you. So if we teach you, we are going to give you reference. We don't just talk anyhow here. We talk with reference, with proof. So torí pé a mọ̀ pé anything tá a bá sọ ó gbọ́dọ̀ sọ pẹ̀lú ẹ̀rí. Tá a bá ń sọ̀rọ̀ tí ò bá sẹ́rí ó máa gbogbo nǹkan tá à ń sọ a kàn sọ dànù ni. A lè dúró bí ẹ wo time a ti sùn a ti lọ bí iṣẹ́ lẹ́yìn a ti sùn ẹ wo time a dẹ̀ ṣe ń lọ bí iṣẹ́ lọ́la. Ká wá débi ká wá máa sọ̀rọ̀ tí ò ní ẹ̀rí. Does that make sense? It doesn't make sense. Nǹkan tẹ́mi fẹ́ nínú gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ fún bọ̀bọ́n yẹn lẹ́ẹ̀kan. Ṣé méjì ni mo ń bẹ̀ tí mo try láti. ẹ wo ẹ fi ẹjọ́ wẹ́wẹ́ lẹ̀ ẹ dáhùn nǹkan tí ẹ sọ ms ẹ má yẹ kẹ́ni yìí ẹ má yẹ kẹ́ni kàn wá waste time wa méjì kan mú tí ò rí. ms ẹ má yẹ kàn fi waste time wa ẹ fún wa lẹ́rìí pé Ádámọ̀ ni Muslim àkọ́kọ́ àwọn tó máa ń sọ̀rọ̀ báyìí ms wọ́n kàn máa wé wọ́n máa gbé yín lọ́wọ́ gbé yín lọ yìí ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ. Ní time. Ẹ gbọ́ tèmi mọ́ ti yín ẹ̀yin ò fẹ́ ní sùúrù gbọ́ tèmi sí i. ms ẹ béèrè lọ́wọ́ ìbọn ti sọ nǹkan kọ́ dẹ̀ fún wa lẹ́rìí ms ẹ má yẹ kọ́ ṣe ń jẹ wọ́n ti sọ nǹkan kọ́ fún wa ní ẹ̀rí a nídìí ẹ̀rí. ẹ jẹ́ ká jẹ́ kán sọ̀rọ̀ Mr. Yomi. At least there must be explanation before anything. No, Mr. Yomi tẹ́ bá wò bí àwa àti Ahmed ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ṣe sùúrù Mr. Yomaiti tẹ́ bá wò bí ẹ ṣe sùúrù tẹ́ bá wò bí àwa àti Mr. Ahmed ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ahmed lẹ́ẹ̀kan ó ń sọ̀rọ̀ ẹ̀ ń try láti convince ẹ̀ kan náà. Convince ẹ̀ confuse ẹ̀ àbí ilé fẹ́ kí n sọ gan Mr. Yomi àbí Yomaiti. ms yẹn lẹ́fà yín lẹ́fẹ̀ẹ́ jọ yìí o ẹni tí sọ pé Ádámọ̀ ni Muslim àkọ́kọ́ ẹ fún wa ní evidence ṣé kò fẹ́ máa sọ̀rọ̀ ní explain no evidence àwọn ò fẹ́. no Yomaiti ẹ fi yẹn lẹ̀ ẹni Ádámọ̀ ni Muslim àkọ́kọ́ ẹ fún wa lẹ́rìí. no ẹ fún wa lẹ́rìí ẹ̀kọ́ sọ̀nà ẹni Ádámọ̀ ni Muslim àkọ́kọ́ ẹ fún wa lẹ́rìí. Ẹ kì í gbẹ́ni ìwọ eléyìí tún ní Ismail ni. Ismail ok so ms mo ti sọ fún yín irú Mr. Yomi ọkàn wa ń lọ yín fún ni wọn mọ alif bó ṣe wà. ẹ̀yin ẹ believe pé ẹ̀yin ní fà tẹsí gbà. àkànbí ẹ dá kọ́sọ́mà yín lóhùn kọ́sọ́mà yín ò mọ alif. Mr. Yomi. Báwo ni mo ṣe máa alif. Mr. Yomi ó yẹ calm Mr. Yomi ó yẹ calm. bí aláàdì sọ̀rọ̀ ẹ̀ ń argue wrongly. Mr. Yomaiti. ms báwo lẹ iṣu ọ̀pẹ Muslim lẹ ní ms. mo ń bọ̀ lówó. ms ẹ dúró náà ẹ má bínú ẹ ká alif ms ó ní nǹkan tó mo sọ bẹ́ẹ̀ o gbogbo wọn Mr. Yomi tí mo mọ̀ wọ́n wà intelligent mo mọ̀ Yomi Fashlanso mo mọ̀ Mr. Yomi Oyekan Mr. Yomi tí wọ́n yìí ó yé mi lẹ́nu ẹ ká alif kàtẹ́ Muslim ní ẹjọ́. alif ba ta sa jim ha da za yẹ ẹ̀yà ń sìn sìn short ẹgbẹ́ pé mo lọ́ọ́ rí tí ó.